فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين ثم إنكم بعد ذلك لميتون ثم إنكم يوم القيامة تبعثون ثم إنكم يوم القيامة تبعثون ولقد خلقنا فوقكم سبع طرائق وما كنا عن الخلق غافلين وأنزلنا من السماء ماء بقدر فاسكناه في الأرض وإنا على ذهاب به لقادرون فأنشأنا لكم به جنات من نخيل وعناب لكم فيها فواكه كثيرة ومنها تأكلون وشجرة تخرج من طور سيناء تنبت بالدهن وصبغ للآكلين وإن لكم في الأنعام لعبرة نسقيكم مما في بطونها ولكم فيها منافع كثيرة ومنها تأكلون وعليها وعلى الفلك تحملون ولقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره أفلا تتقون
فقال الملأ الذين كفروا من قومه ما هذا إلا بشر مثلكم يريد أن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين وبعد adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run a sì ń tọrọ ìkẹ́ fún aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ẹni tí Ọlọ́run ọba rán sí wa láti wá júwe ọ̀nà èyí tí a máa tọ̀ èyí tí a máa rìn eléyìí náà pé Ànábì lọ́lọ́run rán sí wa oore ni látọ̀dọ̀ Ọlọ́run kọ́lọ̀ kó dákun kó má gba oore náà kú lọ́wọ́ kó wá wa la ilaha illallah ní títorí àsìkò àti bí ìlú àti bójú ọjọ́ tẹ̀rí so a ní fẹ́ gba àsìkò púpọ̀ so ní ó fi jẹ́ ká tètè ṣe kíá gẹ́gẹ́ bá ti mọ̀ pé Ramadan náà ń bọ̀ lọ́nà Ọlọ́run dákun ojú ṣojú kó wá wa ká sì gbà kó ní tẹ́wọ́ gbà lọ́dọ̀ Ọlọ́run kọ́lọ́n jẹ́ àlè ṣe bọ́lọ́n ti fẹ́ bí akil hayyil qayyum atara bẹ́ẹ̀ atọrọ kẹ́gẹ́ fún gbogbo àwọn sahaba alkirami àtàwọn tabi'in wa man ba'dahum min ulama'ina as-salihin Ọlọ́run dákun bá wa pa wọ́n pọ̀ kẹ́ àti gbogbo mùsùlùmí látọ̀rí maulana sheikhuna adam abdullahi al-ilori wa sheikhuna kamaluddin al-hadabi wa sheikhuna yusuf al-ibwaji wa sheikhuna فضيلة الشيخ مصطفى زغلول السنوسي وشيخنا محسن يدو وشيخ عبد اللطيف ياموني وشيخنا جرجيس وأكودو àti gbogbo àwọn àfáà wa pátá Ọlọ́run bá wa pa wọ́n pọ̀ kẹ́. náà mẹ́rin pé àkọlé ọ̀rọ̀ àyí ó yẹ kó pín sọ́nà mẹ́ta àmọ́ kò ní sásìkò láti lè lo mẹ́tẹ̀ẹ̀ta nítorí àwọn nǹkan kan tó yẹ kó kún iṣẹ́ wa yìí tọ́lọ́run ò tí ì ní kó pé gẹ́gẹ́ bá ti mọ̀ pé Ramadan ti ń bọ̀ àti ní kámẹ́rà tó yantiri àti iṣẹ́ rẹ̀ ń bẹ lẹ́gbẹ̀ẹ́ kan a sì mọ̀ pé Ọlọ́run ọba tó ní yóò bá wa ṣe pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tó bá yẹ pé ìyẹn náà ti wà ń bẹ ni yóò fún wa láǹfààní ìrìn àjò wa sí Òṣogbo yẹn ìyẹn là bá kọ́kọ́ mú wa àmọ́ tí a bá rí mú wa a mú èyí tí ó yẹ kó kọ́kọ́ wá yìí àti pé a fẹ́ júwe nǹkan kan náà lára àgbọ́yé Islam látara pé arábìnrin kan òun yìí ṣe mùsùlùmí kìrìsìtẹ́nì ni ó sì fẹ́ fẹ́ mùsùlùmí kan Ọlọ́run ti ní kó máa fẹ́ràn ara wọn yìí wá ń ṣe wáàsí fún yí pé tọ̀ kó gba ìsìláàmù látara pé kíni òun wá lọ ṣàlàyé fáfá kan bí yẹn bá gbọ́ àlàyé táfà yẹn ń ṣe é fún ẹ̀rọ Ọlọ́run ó báyàn téèyàn máa mọ̀ pé ṣáfà làwọn eléyìí àbáwọn aṣini lọ́nà ọlọ́mọdé àárín irú rìn bẹ́ẹ̀ kọ́lọ́n kó là wá kó sì bá wa ṣàlékún dáadáa fáfá yẹn náà. so èyí tí ó wà máa jẹ́ ọ̀rọ̀ alálẹ̀ yìí láì ní fa ọ̀rọ̀ gùn òun náà ni pé àkọ́kọ́ kí wa kú oríire pé Ramadan ń bọ̀ lọ́nà so à ń kí wa pé happy Ramadan in advance bó tiẹ̀ já sí pé yẹn náà ó tún máa bẹ ẹlòmíì nínú jẹ́ torí yóò ní bídà ní gbogbo nǹkan náà ní bídà lọ́dọ̀ ẹlòmíì yóò gbà gbogbo òun fúnra ẹ̀ náà tóun náà ń ṣe yẹn máa ṣọ́ ayé aláyé bídà ní fún wọn náà torí Al-Qur'ani lasta alayhim bimusaytir àfàyè iṣẹ́ ká máa ṣọ́ àwọn èèyàn rán nẹ́bí ma arsalnaka alayhim hafidha àrùn ọkọ̀ máa ṣọ́ wọn lẹ́ni àwa ń ṣọ́ ọ̀rọ̀ mọ́ kó wa lẹ́nu ni látara ọ̀rọ̀ tí bàbá wa Maulana Mudirul Markaz adamallahu hayatahu ọlọ́njárí bàbá náà pẹ́ tí wọ́n sọ lórí bí Ramadan ó ti bẹ̀rẹ̀ àti bá ti jáde ń bẹ̀ ẹ rí i pé àwọn kan ń bẹ tí làákàyè ò sínú ayé wọn mọ́ wọ́n sọ ẹ̀sìn dẹ̀sìn wọ́n ti tún sọ ọ́ di irinṣẹ́ tá a máa fi ṣe túùlù kàlẹ́ndà kan ń bẹ nínú ayé yìí níjọ́ tí kàlẹ́ndà yẹn ti wà kàlẹ́ndà yẹn ti ṣe ètò bá ti máa gbààwẹ̀ 30 ọdún tí ń bọ̀ láti bíi 17 years tí kàlẹ́ndà yẹn sì ti wà kó yẹrí
al-ijtihad ìgbìyànjú ọlọ́run ò ṣe léèwọ̀ bá a ti mọ̀ tá a sì gbọ́ lẹ́nu àná Muhammad sallallahu ta'ala alayhi wa sallam fi umuri din níbi ọ̀rọ̀ ẹ̀sìn pé man ijtahada ẹni yóhùn tó bá ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn yìí fa asaba ìgbìyànjú rẹ̀ wá bọ́ sójú rẹ̀ yálà ó sọ pọ́jọ́ báyìí ni wọ́n máa wẹ̀ ni ṣàpẹ́ gbìyànjú ló ṣe ìgbìyànjú yẹn wá bọ́ sí bó ti wí lahu ajrani á san lẹ́san méjì ajrul ijtihad wa ajrul isaba ẹ̀san pé ó gbìyànjú ó ṣe wàhálà kan pẹ̀lú mímọ̀ rẹ̀ ẹ̀san pé ó tún wá bọ́ sójú ẹ̀ ànífi dùn ó tún wá ní waman ijtahada fa akhta'a èyí tó bá wá gbìyànjú ìgbìyànjú yẹn wá bọ́ sásìṣe lahu ajrun yóò gbẹ̀san ìgbìyànjú rẹ̀ a sì ní bá a wí lórí àṣìṣe yẹn kí wá ní wàhálà wa tá a fi máa ń lérò páwa ní Islam yé jù láyé bẹ́ẹ̀ yẹn bá gbìyànjú pé ìgbà báyìí lóṣù ó bẹ̀rẹ̀ ìgbà báyìí ni ó parí ijtihadu ni àwọn kan náà wọ́n ń ṣe lápẹẹrẹ ní ìsìn ká wá sọ yìí pé ànábì ò tíyẹn bá fẹ́ wọ plane lọ Mẹ́kà ní ìsìn wọ́n ó sọ̀gbà tó gbéra wọ́n ó sì sọ ibi tó dé sí wọ́n ó sọ̀gbà tí wàá délẹ̀ bójú ọjọ́ ò bá da wọ́n ó ṣàlàyé ṣálùkùránì ló sọ bójú ọjọ́ ò da àbánẹ́bì ló sọ bẹ́ẹ̀ látara mímọ̀ àti gbìyànjú wọ́n mọ̀gbà tójú ọjọ́ ò ní dá wọ́n mọ̀gbà tá a gbọ́dọ̀ gbéra ṣànábì kọ́ wa tá a bá ya wèrè tá a sọ ẹ̀sìn dín nǹkan míì káwa nígbà tánábì ò ti kọ́ wa nírú ẹ̀kọ́ yẹn a ní bá wọn lò ó torí pé ilmun la yanfa tí a bá gbé sílẹ̀ káyì wọ́n mọ̀ fún wa ní weather forecast plane ò sì lè gbéra lásìkò yẹn tó bá sì gbéra nǹkan ó ṣe ànábì ò sì ṣàlàyé rẹ̀ àmọ́ a ti mọ̀ pé Al-Qur'an ó ti jẹ́ òye wa pé wa bin nujum hum yahtadun pẹ̀lú ìmọ̀ àràwọ̀ tó wà nù sánmà yẹn tí wọ́n bá stọ́dì ẹ̀ òun làwọn èèyàn ò fi mọ bí wọ́n ti rìn sánmà kódà tí wọ́n rìn lórí omi àfáà mélòó ló mọ bí wọ́n ti rìn lórí omi àfáà mélòó ló mọ bí wọ́n ti rìn sánmà tí ó fi mọ̀ pé ọ̀nà báyìí ni wọ́n gbà dé Mákà àfáà mélòó lè gbé pléènì tí ó gbé dé Mákà ìgbìyànjú bàbá yẹn ṣègbìyànjú kò yẹ kó mú wàhálà dání ìyẹn náà ni ó wàá mú wa lọ sórí pé thalathu turukin tàbí ká sọ yìí pé thalathatu turukin li ithbati dukhuli Ramadan ọ̀nà mẹ́ta lójúpọ̀nà tí wọ́n á máa lò láti fi ìwọlé Ramadan láti fi rinlẹ̀ ọ̀nà mẹ́ta ni wọ́n máa lò. ọ̀nà mẹ́ta ló wà ńlẹ̀ tí ṣàríà là kalẹ̀ fún wa ẹ wá jẹ́ àjọgbọ́n mẹ́tẹ̀ẹ̀ta nì bóyá ntí bàbá Alágége ṣe ò sí lórí Islam ọ̀nà mẹ́ta lẹ̀sìn Islam gbé kalẹ̀ láti fi fẹsẹ̀ ìbẹ̀rẹ̀ oṣù Ramadan rinlẹ̀ àwa máa lọ lórí ẹyọ kankan láti lọ yẹ̀ wò ṣe rí àdánwò tó bá wa ní wípé Al-Qur'ani tí ń bá wa sọ̀rọ̀ àyè fi àǹfààní ilẹ̀ ká gbọ́ Qur'ani yìí a'udhu billahi minash shaitanir rajim ọlọ́run jẹ́ ó máa yẹ wá yí pé sha'ru Ramadana oṣù Ramadan yẹn alladhi unzila fihi al-Qur'anu nínú oṣù ni ló ń sọ Qur'ani kalẹ̀ ó wá sọ kí nìdí tó ń fi sọ kalẹ̀ hudan linnasi kó máa jẹ́ ní tí ó máa tọ́ àwọn èèyàn sọ́nà tí wọ́n máa fi lo ìdáyà wọn bayanu ayé wọn ibẹ̀ ni wọ́n ti máa rí wa bayyinatin minal huda wal furqan kó sì máa jẹ́ ní tí ó máa ṣe àlàyé minal huda nínú ìmọ̀nà yẹn wal furqana tí ó máa jẹ́ amáyàtọ̀ láàrin nǹkan yìí sí kan míì. ó wá ní faman shahida minkum shahara ẹni yóò ṣáratì ni
man shahida minkumu shahra falyasumhu. àdánwò táwọn kọ́ ni pé àwọn àfa àmà ẹ̀tú ní tu pé ànábì ní ẹnikẹ́ni tó bá ti rí oṣù ṣaharu ló pé o month kìí ṣe pé man shahida minkumul hilala. mo fẹ́ kájọ gbọ́ nǹkan tá à ń sọ yìí o. al-hilal náà ni ìlétésù tí wọ́n ń pè ní crescent. ìlétésù àmọ́ ọjọ́ kan títí di ọjọ́ mọ́kàndínlọ́gbọ̀n là ń pè ní kíni o ashahar. báyìí Nabi sallallahu alaihi wasallam jẹ́ kó yé wa yí pé ashahar ń tà ń pè ní oṣù mọ́kàndínlọ́gbọ̀n ni ṣẹ́gẹ́tì mi nísìn ń tà ń pè lóṣù mọ́kàndínlọ́gbọ̀n ni. Ọlọ́run ò sọ pé man shahida minkumul hilala pé ẹni bá rí ìlétésù, ó ní man shahida minkumu shahara. ìtumọ̀ rẹ̀ ni wípé ẹnikẹ́ni tó jẹ́ pé hadara ashahara aw laqiya ashahara tóṣù yẹn bá bá Ọlọ́run ní kó wà láyé, oṣù yẹn wà láyé, torí pé Ọlọ́run mọ̀ pé gbogbo akọ́la lè rí ilé tó bá yẹ pé man shahida minkumu shahara ni pé ẹni bá rí ìlétésù yẹn ni a máa túmọ̀ sí pé ẹni tí ò bá fojú ara ẹ̀ rí kò lè ṣe kíni, òun ò lè gbà rẹ̀. tó bá yẹ pé yẹn ni pé man shahara ti ni man tó ti sọ ní amun likullin, ó ti kọ́fà gbogbo èèyàn kò yọ ẹnìkan lẹ̀. tó bá yẹ pé nítorí pé man shahida ẹni tó bá rí ni kò gbà, ìyẹn fi hàn pé ẹni tí ò bá rí ìlétésù yẹn kò ní gbà. làwọn àgbàlagbà kan máa ń lò ń jọ̀hún odidi ọjọ́ mẹ́ta táwẹ̀ bá bẹ̀rẹ̀ àwọn ò ní gbà àfìgbà tán bá rí. tó bá ní man shahida minkumu shahara, shahida yẹn ni pé man adora minkumu shahara, ẹni Ọlọ́run bá ní kó bá oṣù yẹn pàdé aw laqiya shahara, ó wà láyé wa anta hayyun wa shaharu mawjud, ojú Ramadan yẹn dé falyasumuhu. sábàbí tó fi gbààwẹ̀ ni pé Ramadan bá ọ láyé, kì í ṣe pé ìlàlù ìyẹn gangan ni wọ́n gbọ́dọ̀ rí. tó bá jẹ́ bẹ́ẹ̀ ni ànábì ò rí oṣù rí tó fi jáde láyé, kò rí ìlétésù rí. ànábì Muhammad sallam kò fojú ara rẹ̀ gan ní ìlétésù rí. bẹ́ẹ̀ ànábì ni mo róṣù fúnra mi, kò rí rí, wọ́n ń fún ní kábàárì pé wọ́n rí ni. ìyẹn fi hàn pé kìí ṣe ntọ́lọ́hún ń sọ nìyẹn, ntọ́lọ́hún ń sọ ni pé ẹni tóṣù yẹn bá bá láyé túláàsì ni kó gbà tó bá jẹ́ mùmínì. kì í ṣe gbogbo aláma já sí pé gbogbo wa la fẹ́ rí rárá. áyà yẹn kọ́kọ́ ń da kó wà wá láàmú, ìyẹn lọ bẹ́ẹ̀. a ti mọ̀ pé tá a bá fẹ́ gba ààwẹ̀ àfi kóṣù Ramadan dé. báwo la ṣe wá ń bẹ̀rẹ̀ oṣù Ramadan? já ka hadisu Ànábì. an Abi Hurayrata radiyallahu ta'ala anhu, ìyẹn làwọn tọ́pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń sábà ta kó bàbá lágége mú dání. pé Ànábì ní sumu li ru'yatihi ay al-hilal wa futiru li ru'yatihi, ẹ gba àwẹ̀ pẹ̀lú rírí ìlétésù. kí nìyẹn ń túmọ̀ sí? pẹ̀lú wíwọlé oṣù, póṣù yẹn ti bẹ̀rẹ̀, pẹ̀lú ṣíṣe kí ni o, pé oṣù yẹn pẹ̀lú àmọ̀dájú póṣù ní ti ṣe kí ni o, ó bẹ̀rẹ̀. kí la fẹ́ rí ìlétésù fún? a fẹ́ rá àmọ̀dájú póṣù yẹn ṣe kí ni, ó ti bẹ̀rẹ̀. gẹ́gẹ́ bọ́lọ̀ tí man shahida minkumu shahara falyasumhu. àwọn kọ́ ni pé afọ́jú ò lè róṣù. tá a bá tú àyà yẹn kalẹ̀ yìí pé ẹni bá rí ìlétésù yẹn ló lè gbààwẹ̀, afọ́jú orí kò lè gbà, torí pé ṣáàrà tí kò rí ni ó fi gbà á. ìyẹn fi hàn pé ẹni oṣù ní bá bá láyé túláàsì ni kò gbà. sábàbí tí ó gbà pé falyasumhu, ó gbọ́dọ̀ gbà. ó wá sọ àwọn tí ò ní gbà, tí wàhálà kan bá dé bá wọn. ó wá ní ẹ gbà á
liruyatihi pẹ̀lú rírí ìlétésù tẹ́ ẹ bá sì túnú waftiru liruyatihi pẹ̀lú kí ni o pé àmọ̀dájú pé oṣù yẹn náà ti parí. ó wá ní fa in ughba alaykum fakmilu iddata Sha'bana 30. Ṣàbánù kìí ṣe pé òun pé 30 àmọ́ condition níjọ́ yẹn pé fa in ughba alaykum tóṣù yẹn bá wá fara pamọ́ tán fara rẹ̀ pamọ́ fún yín fakmilu iddata Sha'bana 30. ẹ jẹ́ kí Ṣàbánù yẹn pé 30 ṣáàràtì nìyẹn. ń wí bẹ́ẹ̀ níjọ́ náà torí pé wọ́n ní hààlà irinṣẹ́ tí wọ́n lè fi wá tó bá tiẹ̀ wá àgùbá. sọ pé in ògùbá tí wọ́n bá fi pamọ́ fún yín tẹ́ ẹ̀ rí tó pamọ́ ń sọ́mọ̀ tẹ́ ẹ̀ lè rí fakimilu iddata Sha'bana 30. ẹ jẹ́ kí Ṣàbánù yẹn pé 30. ìyẹn fi hàn yí pé ọjọ́ kan ti lọ́nu Ramadan already o torí pé Ṣàbánù fúnra rẹ̀ ò ṣe kí ni kìí ṣe pé ó pọ́gbọ̀n májẹ̀mú bímọ ti mọ níjọ́ yẹn bímọ ti mọ níjọ́ yẹn l'Ànábì fi ṣàlàyé yẹn àti báwọn lárúbáwá ti ń lo ayé wọn jọ náà pẹ̀lú bímọ yẹn ti mọ. torí Ànábì dìjẹ́ kó yé wa ní Sahih Bukhari pé ash-shahru indana oṣù lọ́dọ̀ wa 29 yawman ọjọ́ 29 ni. ash-shahru indana oṣù lọ́dọ̀ wa 29 yawman ọjọ́ 29 ni lọ́dọ̀ Lárúbáwá. l'Ànábì dẹ̀ sọ bẹ́ẹ̀ ó wà ní Sahih Bukhari. ìyẹn fi hàn pé oṣù yẹn náà ò ṣe kí ni o kò pé 30. in tó lè sọ ọ́dọ̀gbọ̀n mọ́ wa lọ́wọ́ náà ni pé ughba alaykum rí ìdí nìyẹn tẹ́ ẹ fi wá jẹ́ ó pé 30 kọ́kàn yín lè balẹ̀ wípé oṣù yẹn Ramadan ti bẹ̀rẹ̀ lójúlówó lóòótọ́. ìyẹn àdísù kan nù. àdísù yìí muttafaqun alayhi Imam Bukhari àti Muslim ẹnu wọn papọ̀ lórí ọlọ́mọba wa kí àwọn méjèèjì. kódà tí yẹn bá ka tírà tá à ń pè ní al-Lu'lu' wal-Marjan tẹ́ pé àwọn àdísù mọ́ Bukhari ní mẹ́mbẹ́. wọ́n ní ma'ana ughba ó rí i pé minal ghaba wọ́n mú látara eruku. ìyẹn ni pé al-ghabaratu fi sama àwọn kurukuru tó bo sánmọ̀. in tí wọ́n lè fojú rí níjọ́ náà irinṣẹ́ lè rí lónìí kódà tí ó wá kalẹ̀. àdìsù mi látọ̀dọ̀ Ibn Umar radiyallahu ta'ala anhu ó ní anna Rasulullah sallallahu alayhi wa sallam zakara an dukhuli Ramadan. wọn lá Nábì ń sọ̀rọ̀ nípa bí Ramadan tí máa wọlé tá a fi ń bẹ̀rẹ̀ faqala la tasumu hatta tarawul hilala ẹ gbọ́dọ̀ gbààwẹ̀ àyàfi tẹ́ ẹ bá rí ìlétésù wala tuftiru hatta tarawhu ẹ sì gbọ́dọ̀ túnú àfi tẹ́ ẹ bá ṣe kíni tá a bá rí wá wo àdìsù eléyìí. tàkọ́kọ́ ìyíhun lọ́lọ́tọ̀ pé ẹ gbààwẹ̀ pẹ̀lú rírí ẹ túnú pẹ̀lú àmọ́ tó bá já sí pé ó fara pamọ́ tẹ́ẹ̀rí ẹ ka Ṣàbánà kó pọ́gbọ̀n. àdìsọ yẹn ní la tasumu hatta tarawul hilala ẹ gbọ́dọ̀ gbààwẹ̀ àfi tẹ́ ẹ bá rí ìlétésù ẹ sì gbọ́dọ̀ túnú àfi tẹ́ ẹ bá rí. eléyìí wá ní fa in gumma alaykum tó bá wá fara pamọ́ faqdiru lahu ẹ wá ìyẹn náà fi ní kàn bù ẹ ká mọ́bi tó wà torí pé Ànábì mọ̀ pé àsìkò kan ń bọ̀ tí mo dé tán lè fi wá nǹkan yẹn tẹ́ ká mọ́ pé tá a bá ní a ṣí ká kakuléètì ẹ̀ ìgbà báyìí ni ó bọ́ sí bil ilmi wa bil ma'rifa wal yaqin èyí táwọn babaláyé gé ń lò. àdìsù Ànábì kan yìí náà ni o
àmọ́ nítorí wípé orí kunkun tàkọ́kọ́ yẹn nìkan lòun ní lọ́dọ̀ tàkọ́kọ́ yẹn ni pé wa afturu li ru'yati eléyìí la tasumu hatta tarawul hilala rírí ìlàlù yẹn ìbá jẹ́ irinṣẹ́ lẹ fi rí ìbá àjójú lẹ fi rí ìbá àjẹmọ̀ lẹ fi wá wala tuftiru hatta taraw ó wá ní fa in gamma alaykum tó bá pamọ́ tẹ́ ẹ̀ bá rí faqdiru lahu nafsahu ẹ ká òun fúnra ẹ̀ mọ́bi tó wà ẹ fi ìmọ̀ ká mọ́ bẹ́ẹ̀ kí lèèyàn fẹ́ fi ká mọ́ kí lèèyàn fẹ́ lọ fi ká oṣù mọ́ bí ó fara pamọ́ sí pé ó ní dà wá láàmú lọ́dún yìí á ká ẹ mọ́bi tó wà. wa ma naghamma ni pé ayé ukhfiya wọ́n fi pamọ́ wa ghutiya bis sahab wọ́n bò ó mọ́lẹ̀ pẹ̀lú ẹ̀ṣújò àwọn kọ́tara tàbáwọn nǹkan tí máa bo sánmà àbí nǹkan mi. kana hadha rahmatun bil umma ara àánú tọ́lọ́hun ṣe fúnjọ yìí nìyẹn. torí pé níjọ́ tí wọ́n ń sọ yẹn àwọn ò mọ ìsáàbù ńjọ́ yẹn. àdìsù ànábì nìyẹn. wàá jẹ́ ká wá lọ sórí ọ̀nà mẹ́ta tí wọ́n máa fi wò ó. alákọ̀ọ́kọ́ ni pé ṣàpátíkà àdìsù alákọ̀ọ́kọ́ ni pé ruyatul hilal àwọn afáwa ní awdo atil ahadith as-sahih anna yumkin ithbatu dukhuli ramadan bi wahidatin min thalathi turuki nínú ọ̀nà mẹ́ta yìí ó lálàáfíà pé a gbọ́dọ̀ fẹsẹ̀ ìbẹ̀rẹ̀ àwẹ̀ rinlẹ̀ pẹ̀lú kanú ẹ̀ alákọ̀ọ́kọ́ ruyatul hilal pẹ̀lú rírí ìlétésù imma bil ayn yálà pẹ̀lú ojú aw bil ala àbí irinṣẹ́ tó lè fi hàn wá. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ikmalu idda Sha'ban 30 káka Sha'ban kó pé 30 ṣòro ọ̀nà méjì. ọ̀nà alákọ̀ọ́kọ́ ruyatul hilal rírí ìlétésù. ọ̀nà ẹlẹ́ẹ̀kejì ikmalu idda Sha'ban 30 kíka Sha'ban kó pọ́gbọ̀n. ọ̀nà ẹlẹ́ẹ̀kẹta at-taqdiru lil hilal ká lọ ká ìlétésù yẹn gan mẹ́bi tó wà ká bù ú mọ́ bẹ́ẹ̀. mẹ́tẹ̀ẹ̀ta ni sàríà wa là kalẹ̀ àwọn afa wa lọ ṣàkóso mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló wà lẹ̀ a sì mú àdìsí fákìdìrú la ẹ̀ka amẹ́bi tó wà ìka amẹ́ yẹn ni bàbá Lágége mú dání tí wọ́n bá wá rí i pé ètò òfẹ́ mú dání ni pé ruyatul ayn patient and be expecting it ṣó yẹ kó mú jà dání ṣó yẹ kó mú láìfi dání ṣó yẹ kó mú èébú dání bẹ́yẹn bá ní làákàyè tó mọ Ọlọ́run tó mọ Ànábì tó mọ Islam tí Islam sì làákàlẹ̀ pé man ijtahada fa asaba lahu hajrani wa in akhtaha lahu ajrun tí Islam ní ẹni yóò tó bá ṣe gbìyànjú lórí ọ̀rọ̀ ẹ̀sìn tí gbìyànjú ní bá bọ́ sójú ẹ̀ á san lẹ́san méjì ẹ̀san pé ó ṣe gbìyànjú ẹ̀san pé ó tún wá correct tó bá sì ṣàṣìṣe á san lẹ́san pé ó gbìyànjú ṣẹ́yìn ò gbọ́ Islam dáàyè yẹn ni tẹ́lẹ̀mí wa máa kọ́ átíkù ẹ̀ ń bú àwọn bàbá ń bàbá látara àmọ̀ àti gbìyànjú tí wọ́n ṣe. alhamdulillah ìgbìyànjú ni Imam Bukhari ṣe tá a rí inú rẹ̀ tó dáa tá a sì rí inú ẹ̀ tí ò dáa èyí tí ò dáa yẹn lónìí ọ̀pọ̀ mùsùlùmí ò gbà pé kò dáa torí pé ìfẹ́ ẹnu. ọ̀nà mẹ́ta nìyẹn a sì mú àdíìsù tó sọ bẹ́ẹ̀ wá nínú àdíìsù yìí nìsín ó ní faqdiru fa in gamma alaykum faqdiru lahu nafsahu ẹ ká oṣù yẹn mọ́ mò ń padà wá tún táwọn afáfi tú faqdiru yẹn sí ẹ lọ ká mọ́ bí ó wà ẹ má fi lọ́rùn lẹ̀ ànábì náà ló sọ bẹ́ẹ̀ ìwọ ò ní rí àdíìsù tó jẹ́ tọmọ Umar tọ̀hún yẹn ni wọ́n mú dání tó o fẹ́ lò. ọ̀nà mẹ́ta ruyatul hilal rírí ìlétésù ikmalu idda Sha'ban 30 pípé 30 Sha'ban
àwọ atakidiru lilal tàbí kéèyàn ká ilé tẹ̀sù yẹn fúnra ẹ̀ mọ́ kí la fẹ́ fi ká mọ́ ìmọ̀ la fi ká mọ́ dá ìgbà báyìí àwọn èèyàn mọ̀ pé ìgbà báyìí lóṣù ó bẹ̀rẹ̀ yóò dàgbà dọ́jú orí báyìí nígbà báyìí yóò yọ nígbà báyìí yóò bẹ̀rẹ̀ nígbà báyìí yóò dọ̀ṣù nígbà báyìí táwọn kan mọ̀ bẹ́ẹ̀ tí ó sì níyẹ̀ náà àwọn afa wa lọ wọn wá ṣèpàyẹ ẹnu pé tá a bá wá fẹ́ rúṣù rúyà yẹn rírí yẹn rúyàtun wahidun adil ni ṣe ẹnìkan ti tó ní àmúrúyàtun adilaini ithnain tàbí èèyàn méjì àmúrúyàtun jammi ghafiri minan nas tàbá gbọ́dọ̀ ráwọn èèyàn tó pọ̀ pé wọ́n gbọ́dọ̀ rí kò sí òfin kan nínú ṣàríà tó sọ pé sultani ló gbọ́dọ̀ kéde àwẹ̀ fún wa pé òfin kan tó ní sultan ojúṣe àwọn àfẹ́ẹ̀sìn ni ojúṣe ìmáàmù ni secular state nílùú tá a wà tá a ń lò a sì láwọn àfa tí wọ́n lójúṣe tí wọ́n ṣe àwọn àfa wa láwọn sultan ló gbọ́dọ̀ sọ fáwọn tó sì já sí pé àìmọye nǹkan ni wọ́n kéde fún wa ń bẹ̀ táwẹ̀ wà yìí lálàáfíà lọ́jọ́ tá a bá bẹ̀rẹ̀ ńgbà míì tí ò sí lálàáfíà ńjọ́ tá a bá parí ẹ̀. ilẹ̀ Yorùbá la wà yìí àwọn rọ́bìtọ̀ ẹ̀sìn ń bẹ ń bẹ ó wà nílẹ̀ Haúsá àwọn àfọwọ́ wa gbọ́dọ̀ níṣẹ́ tí wọ́n ṣe lórí rírí oṣù bàbá tó tún wá sọ̀rọ̀ yìí ìra kẹta ló wà nínú ẹni tó lẹ́tọ̀ọ́ láti kéde oṣù Nàìjíríà kí wá ní wàhálà àwọn kan wá lọ lórí yìí pé ẹnìkan tó bá ti róṣù ó ti tó ẹ̀rí táwọn mú wá ní àdìsù búnú Umar radiyallahu ta'ala anhu máa gbọ́ mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan mo lánàá bí òróṣù rí tí wọ́n bá wá rí pé òróṣù rí mẹ́rin ẹ̀ wá ṣé kì í gbààwẹ̀ ànábì ò rí oṣù rí tó fi jáde láyé gbogbo ohun tó lò láyé kèfèrí ló róṣù lọ́dún kan tó wá sọ fún ànábì lóru tànàbí ń bi léèrè pé atashhadu an la ilaha illallah ṣó lè jẹ́rìí pé kò sẹ́ńtà mẹ́sìn yàtọ̀ sọ́lọ́hun ìyẹn làwọn àáfàá ń tú sí pé wọ́n ní kó búra ṣó lè jẹ́rìí pé kò sẹ́ńtà yóò máa sìn yàtọ̀ sí yóò máa àná mọ́mọ́ òjíṣẹ́ Ọlọ́run ni ẹni yẹn sì gbà Ànábì ní kí Bílálì lọ kéde fáwọn èèyàn kó gbààwẹ̀ kò wẹ̀yìn mọ́ torí pé ẹnìyẹn ti gbà ó ti ṣe la ilaha illallah Muhammad rasulullah wọn láàmà gbàrí ẹnìkan Ibn Umar wa ni taraha an-nasul ilal máa gbọ́ o taraha an-nasul ilala àwọn èèyàn rí ìlétésù fa akhbartu an-nabiyya anni ra'aytuhu lèmi náà bá fa nàbì ní rò pé mo rí ànábì ò mà ní kó búra fóun mi ẹnjìníà mi rò pé ó gbọ́ tẹ́nìkan ó torí pé wọ́n fẹ́ fún òun lẹ́bùn ńlẹ̀ Haúsá táwọn náà máa sọ pé àwọn róṣù tí ó padà wá di pé ìmọ̀ wàá fi hàn láyé pé kò síbi tí wọ́n ti lè rí láyé tá a padà wá bá bẹ́ẹ̀ á sì máa gbàwẹ̀ ìyín wò sí níjà ṣiṣẹ́ kì í ṣe ẹ̀ẹ̀mejì ní Saudi náà ti tọrọ àforíjì pé àwọn ṣe mistake níbi ìkéde àwẹ̀ wọ́n láwọn èèyàn rí fa akhbartu an-nabiyya anni ra'aytu mo fa nàbì ní rò pé mi náà rí fa sama rasulullah ànábì sì gbààwẹ̀ kò ní kó búra wa amara an-nasa bi siyami ó sì pa àwọn èèyàn láṣẹ kan gbà á ó wà nù afáwọ̀ Abu Dawud ló gbà wá
tó bá lọ ka hadith 2342 ó wà lọ́dọ̀ àfáwà Daraqutni ó wà lọ́dọ̀ nínú Bayhaqi so it's not there sahih ni ala sharti Muslim so Daraqutni tafarada bi Mirwan بن محمد عن ابن وهب وهو ثقة ذكره النووي في المجموع إمام النووي سبه نينو المجموع wọn tá bá lọ ka volume 6 àwọn gbà yí pé bẹ́ẹ̀ nìkan bá ti lóun rojú ká má yẹ lọ́wọ́ mọ́ tó bá ti jẹ́ mùsùlùmí wọ́n á fi búra sí. wọ́n látàdíìsì lárúbáwá kan alladhi shahida inda nabi annahu ra'a al-hilala tó wá jẹ́rìí lọ́dọ̀ ànábì pé òun rí oṣù tí mo sọ nísìn. fa amara Bilal fanada fi nnas ó sì pa Bilal láṣẹ pé kó lọ́ọ́ kéde fáwọn èèyàn an yaqumu wa yasumu kán dìde ńlẹ̀ kán gbààwẹ̀ torí pé njọ́nà àti rí gan nira ṣànábì gan rí ànábì tó sọ fún wa pé wàá fún ti rúlì rúyà tí gbogbo wa láwa rí gbogbo wa ò lè rí lójú ayé ànábì kan gbogbo èèyàn kan ní rí èyí tí Bilal mú wáyé ẹnìkan lórí yìí sọ pé tí Umaru yẹn tààrọ ànẹ́sù ni àwọn èèyàn rí èmi náà jẹ́ kó yé pé mo rí bọ́ ilé ẹnìkan lórí ẹnìkan náà wọ́n sì mọ́ rí ó kàn wá ni ó sì wá bá wọn pé òun róṣù o ànábì sì fún ní sára tí pé atashhadu an la ilaha illallah láti fi mọ̀ pé bóyá mùsùlùmí ni tàbí yóò gbà fọlọ́hun ẹni yẹn sì wí bẹ́ẹ̀ ó sì pa Bilal láṣẹ bóyá lọ́ọ́ pèrún òru lẹ́yìn wá o lọ́ọ́ pèpè ó wà nù Sunan Abi Dawud tá bá lọ ka hadith 2341 ó wà ọ̀dọ̀ àfáwà Tirmidhi mursalan wa musannada wọ́n ní ìtìláfù wà ńbẹ̀ ó wà ọ̀dọ̀ àfáwà Nasa'i so ibẹ̀ yẹn kọ́ la fẹ́ lò àwọn èèyàn gbà pé bẹ́ẹ̀ nìkan bá ti lóun róṣù káfí lẹ́bẹ̀ àwọn kan gbà yí pé ruyatul hilali láti fi ẹsẹ̀ Ramadan rinlẹ̀ a gbọ́dọ̀ rí èèyàn méjì tẹ́sẹ̀ wọn dunlẹ̀ tó sì jó ní déédéé tá a mọ nǹkan kan mọ́ wọn lẹ́ni nílẹ̀ Haúsá ibi tí wọ́n ti pé wallahi ló yí rọ́jù láyé ilẹ̀ Haúsá ni torí pé wọ́n rí wallahi sí nǹkan kan tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n bá sọ̀rọ̀ 12 ogójì nínú ọ̀rọ̀ 12 yẹn wallahi ni ó jẹ́ wallahi kéyìí mọ́ ni wallahi Hamadu Umar wallahi ló mọ̀ gbọ́ kò jọ wọ́n lójúmọ́ tó fi di pé lónìí wallahi òjò àwa náà lójúmọ́ rárá bíi ti wọn mọ̀ láwùjọ wa bẹ́ẹ̀ bá pé wallahi nísìn àti gbàgbọ́gán tún nira tó sì jásí pé èèyàn ò gbọ́dọ̀ pé wallahi lórí irọ́ àwọn èèyàn gbà yí pé à ń láti rí èèyàn méjì gẹ́gẹ́ bí hadith tó wá látọ̀dọ̀ àfáwà al-Husayn bin Harith al-Jadali ó ní qala khatabana amiru Makkah al-Harith bin Hatib amiru Makkah tí ń jẹ́ Harith ọmọ Atọ ó bá wa sọ̀rọ̀ kí ló sì sọ fún wa ó ní amarana Rasulullahi sallallahu alayhi wa sallam an nunsaqa li ru'yatihi ó lánàbí pa wá láṣẹ pé tá a bá bẹ̀rẹ̀ ìjọsìn ààwẹ̀ wa ká bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú rírí ìlédèjú ó ní fa in lam narahu tá a bá wá rí fa shahida shahidani adilani téèyàn méjì bá wá sọ fún wa wípé àwọn ti rí nasakina bi shahadatihima a gbààwẹ̀ pẹ̀lẹ́rí àwọn méjèèjì ṣùgbọ́n a ti rí téèyàn kan a rí téèyàn méjì rawahu Abu Dawud gbà wá náà ṣùgbọ́n ó di májẹ̀mú méjì májẹ̀mú ẹlẹ́ẹ̀kẹta ni pé àwọn tí wọ́n dúró lórí pé àfi kéèyàn tó pọ̀ rí àwọn yìí ń Hanafiya ni wọ́n àwọn táwọn wí ajazu fi halatil ghaym
أن يشهد برؤية الهلال وإثبات دخول رمضان شخص واحد. àwọn gbà yí pé lásìkò tójú ọjọ́ tó bá dí tí lè tẹ́sù ò lè ṣe é rí láti fẹsẹ̀ rọmọdọ́nù rinlẹ̀ èèyàn kan ti tó. kódà tó bá yẹ bọ́kàn lánú lẹ́ẹ̀kan náà tó tún padé padà tẹ́nìkan bá ti rí wala yarahu ghayru minan nas tẹ́lómi ò rí mọ́. àwọn gbà yí pé tó bá ti lóhùn rí àwẹ̀ bẹ̀rẹ̀ nù ni walakin idha kanat torí pé a ti mọ̀ pé akọ̀dẹ̀ ń wá ilé tẹ́sù ni a ti mọ ọjọ́ kìí ṣe pé àmọ́jọ́ torí pé bímọ ti rí ń jọ náà wọ́n fẹ́ mọ al-yakin ṣé rọmọdọ́nù yẹn ti wọlé ṣó ti bẹ̀rẹ̀ ṣé ṣàbánu yẹn ti pé 29 ní ṣàbánu yẹn àmọ́ nítorí pé wọ́n róṣù yẹn ló fẹ́ sọ ọ́ di ọgbọ̀n mọ́ wọn lọ́wọ́. wọ́n ní walakin idha kanat as-sama musahha àmọ́ tójú ọjọ́ bá dá wala qatar wala sahaba wala illa tí ò sí iṣu tí ò sẹ́sù jò tí ò sí nǹkan tó di ojú ọjọ́ wala hailun yahulu duna ruya tí ò sí n tó lè kọ́dí ní kámẹ́rì. onífàmà alladhi yaj'al wahida min an-nas yarahu duna al-akharin báwo lẹ́nìkan ṣe wá sọ pé òun nìkan lòún rí táwọn ẹlòmíì ò ní rí tí nǹkan kan ò bá ṣẹlẹ̀ sójú ọjọ́. làwọn ànàfíyà yẹn ṣe gbà yí pé làbúdà min ikhbari jam'in azim kò sí tàbí ṣùgbọ́n a gbọ́dọ̀ rí pé èèyàn tó pọ̀ náà ni wọ́n rí condition tó lè fi jẹ́ nìkan ni pé tójú ọjọ́ ò bá dáa. lára tí ò jẹ́ kójú ọjọ́ dáa lójú ayé ànábì gábàrà lè pẹ̀lú àwọn eruku tó kú ọlẹ̀ tí ń gòkè lọ sánmọ̀ sàhábù lè pẹ̀lú ẹ̀ṣújò pẹ̀lú àmọ́ èyí tó kún tiwa ní ìsìn gbogbo kẹ́míkà tá ń lò lórí ilẹ̀ òkè là ń dà á lọ gbogbo missiles òkè là ń dà á lọ tẹ́lẹ̀ yóò bá test missiles òkè ni ó lọ tẹ́lẹ̀ yóò bá gbogbo dísù òkè ni ó lọ eruku ti sìn gan ju ti tìjọ́ náà lọ. ẹni ó sọ yí pọ́jọ́ báyìí láwẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ pẹ̀lú ìmọ̀ tó dájú wípé òǹkà yẹn ó ti kà á yóò sì ṣe déédéé ṣàbánà yẹn tàbí tí ò bá ní ṣe déédéé ẹ̀ ó ti kà á ìmọ̀ sì ti wà. ìmọ̀ yẹn làwọn èèyàn fi ń sọ̀rọ̀ tí wò ó bá ní dákẹ́ fẹ́ni ó nílẹ̀ èèyàn ṣe ń bá èèyàn jà lórí ìgbìyànjú tó ṣe tí Islam sì fàyè gbìyànjú kalẹ̀ tẹ́lẹ̀ mọ́ ní this is ignorance this is not Islam. Okay, what is Islam? Islam tí ò sí lọ́dọ̀ àwọn òbí rẹ̀ òbí ẹlòmíì ò máa ń tán sọ ní rúkú yóò sì máa lẹ́nu pọpọpọpọ lórí Facebook bíi pé òun làáfà gbogbo ayé. ìyá ẹlòmíì ò mọ bí wọ́n ti wẹ̀ jẹ́nàbà bàbá ẹlòmíì ò mọ bí wọ́n ti wẹ̀ kódà kò mọ bí tí kíbla kọjú sí irú wọn lẹ́rìí tí wọ́n mọ yẹ̀yẹ́ bàbá wọn sì ní rí bàbá wọn láwùjọ. wọ́n wá ní kábàrù ọmọ Umar àti ti Al-Arabi tó fẹsẹ̀ rinlẹ̀ yìí pé èèyàn kan ti tó Al-Allamatu Rashidu Ridha nínú tàlíkù wọn nínú tírà Al-Mughni wọ́n sọ fún wa pé laysa fil khabarayni anna an-nasa taraw al-hilala falam yaraw illa wahidun. ó gbọ́ àdìsù tó fẹ́ táfà fẹ́ tún bí ní pé níbi tí ọmọ wọn sọ pé taraha an-nasu al-hilala wọ́n ní kì í ṣe pé àwọn èèyàn rí pé ọmọ Umaru nìkan ló rí in tó ń sọ bẹ́ẹ̀ ni pé àwọn èèyàn ń wá oṣù. ó gbọ́ engineer taraha an-nasu al-hilala àwọn èèyàn ń wá oṣù láti rí fa akhbartu an-nabiyya anni ra'aytu lèmi lọ fún ànábì ní rò pé mo rí
léyìí tó ń fi hàn pé ntàdísù yẹn gan ń sọ fún wa ní wípé níbẹ̀ yẹn náà ẹnìkan ló rí àwọn tó kù ò rí falam yarahu illa wahid ẹnìkan péré ló rí. tá a bá ní fi ghairi mahali niza tí ò ní fanfanu. so wọ́n ní tá a bá tún wá wo àwọn tí wọ́n sọ yìí pé adalul jama al-azim àwọn èèyàn tó pọ̀ ló gbọ́dọ̀ rí a rí i pé àwọn èèyàn lọ sórí ráàyè ìrònú ìmáàmù Abi Hanifa àti al-Qadi min ghairi takdiri bi adadi muayyan ala sahih àwọn òwà òǹkà kan pàtó. náà káwá pé ikmalu idda Sha'bana 30 li ithbati dukhuli Ramadan káwá sọ̀rọ̀ lórí pé pípé oṣù Ṣàbánù pẹ̀lú 30 láti fi bẹ̀rẹ̀ àwẹ̀ sawa'an kana al-jawu sa'wan am gha'ima yálà ojú ọjọ́ yẹn ó clear tàbó ní ẹ̀ṣújò fa idha tara'u al-hilala laylata 30 min Sha'ban falam yaraw ahadun tó bá ti lè wá oṣù yẹn lọ́gbọ̀n ọjọ́ yẹn tẹ́nì kankan ò bá ti rí istakmalu Sha'bana 30 ṣe bẹ́ẹ̀nu kí ó jẹ́ kí Ṣàbánù pọ́gbọ̀n ni kọ́ sì mọ̀ pé ìtọ́ka nìyẹn pé ṣe kí ni o Ramadan ti wọlé gbogbo ohun tí bàbá yẹn náà wí nísìn ìwọ náà mọ̀ wípé kí ni yẹn correct ò wá ń jà pé kí ló dé téèyàn ń ṣe gbìyànjú èèyàn ò ṣe ní ṣe gbìyànjú tó bá sì fẹ́ rí bẹ́ẹ̀ Ṣàbánù yẹn fún rẹ̀ ìwọ náà gbọ́dọ̀ mọ̀gbà tó bẹ̀rẹ̀ èmi ò mọ̀gbà tí Ṣàbánù bẹ̀rẹ̀ o tó wá ń jà ní ìsìn o lórí pé ńgbà tí ó pé 30 àyèéjà tí Ṣàbánù ó bẹ̀rẹ̀ àyèéjà tí Rájàbù ó bá bẹ̀rẹ̀ Ramadan yìí náà lá bẹ̀rẹ̀ wàhálà láti máa dàlúrú wọ́n ti wá mọ̀ wá mùsùlùmí pé olùdàwùjọ́rú olùmọ̀jẹ̀ káwùjọ lálàáfíà olùmọ̀jẹ̀ káwùjọ lísìmí wọ́n ti mọ̀ wá síbẹ̀ pé wọ́n máa bára wọn jà ní wọ́n máa kí ọwọ́ gún àwọn èèyàn lójú. takidirul hilal sọ pé a ti rí méjì káwá ká oṣù mọ́ láti fẹsẹ̀ Ramadan rinlẹ̀ ìyẹn ni mo wá fẹ́ sọ̀rọ̀ gbẹ̀yìn lórí ẹ̀. atakidirul hilal li ithbati dukhuli Ramadan indal ghaib ìlọ́ka ìlétésù mọ́ láti fẹsẹ̀ bíbẹ̀rẹ̀ Ramadan rinlẹ̀ nígbà tójú ọjọ́ bá dí tó ṣú tá a lè rí kama qala al-hadith gẹ́gẹ́ bá díìsù yẹn ṣe sọ fún wa pé fa idha ghamma alaykum tójú ọjọ́ yẹn bá dúdú mọ́ yín lọ́wọ́ aw gumiya alaykum tàbí wọ́n dúdú ẹ̀ mọ́ yín lọ́wọ́ kẹ́míkà lè dúdú ẹ̀ èéfín lè dúdú ẹ̀ kọ́tọ́ra lè dúdú ẹ̀ aw gubiya alaykum tàbí wọ́n fara ẹ̀ pamọ́ fún yín ay haludunahu hahil ìyẹn ni pé haludunahu ahilu nǹkan kan ló bò ó kìí ṣe pé kò yọ ẹ kọ́kọ́ lọ wọ ọ̀rọ̀ mímọ́ kìí ṣe pé létésù yẹn ò sí ń bẹ̀ kínní kan ló bò mọ́lẹ̀ tá a fi rí táwọn èèyàn bá wá rí ìmọ̀ tán lè fi mọ̀ pé ó ti yọ nǹkan ló bò ó biliyakin tẹkidiru nìyẹn tàbá lè fi irinṣẹ́ wá tí ó gbé jáde bí irinṣẹ́ ṣe lè máa sọ kòkòrò tí ń rìn nínú ara rẹ tó jáde nínú bàbá rẹ àti bàbá rẹ lọ nínú ìyá rẹ tó sì lè fojú rí tó yẹ pé àtọ̀ lásán ni wọ́n ń rò pé ó pọ̀ ṣáà mọ ibi tí nọ́lẹ́jì ti dénú ayé nìsín ni. ṣèbátọ̀ làwa ń pọ̀ wàláàlì kòkòrò ni kòkòrò ló ń jáde àmọ́ àtọ̀ làwa ń rí màní yìnyín náà lọ́n sì pé bọ́ máṣíìnì ó rí yóò sọ fún ẹbí kòkòrò ní bẹ́ẹ̀nbẹ́ẹ́
náà àdìsù sọ bẹ́ẹ̀ fún wa fàfi ba'd riwayat as-sahiha nínú àwọn ẹgbà wa míì tó lálàáfíà wa minha Malik an-Nafi' an ibn Umar wa hiya as-silsilatu ad-dhahabiyya wa sahhu al-asanid 'inda al-Bukhari ọ̀nà tádìsí máa gbà lálàáfíà jù lọ́dọ̀ Imam Bukhari lélẹ́yìí an-Nafi' an ibn Umar ni wọ́n fi pè ní as-silsilatu ad-dhahabiyya wa sahhu al-asanid 'inda al-Bukhari. So ó ní idha ghamma alaykum faqdiru lahu fi sahih al-Bukhari tó gbé dání yẹn náà tójú ọjọ́ yẹn tó bá wá ní kùrukùru mọ́lẹ̀ kìí ṣe pé lè tóṣù yẹn ò sí ń bẹ̀ àmọ́ àwọn tó bolójú ò lè jẹ́ rí faqdiru lahu ẹ lọ ká mẹ́bi tó wà kí la fẹ́ fi ká mẹ́bẹ̀ ìmọ̀ pé ìgbà báyìí kí ni yẹn ó pè é àwọn afáwa ní fama ma'ana aqdiru la kí ni túmọ̀ ẹ̀ ká mẹ́bẹ̀ jẹ́ àlọ́sọ́dọ̀ Imam Nawawi torí gbogbo ẹni tí ò bá sínú mọ́nájú àwọn tá à ń wí aláìmọ̀kan ni lọ́dọ̀ wọn kò sálàyé tẹ́ ẹ lè ṣe imma bil hujja wal bara'in al qati'a kò fún wọn lẹ́fídẹ́ǹsì tó jiná tán láyé wọn nígbà àforíkùnkùn iná kò sí ní tẹ́ ẹ lè má ṣe kò sí ní tẹ́ ẹ lè sọ kí ni wàhálà tiẹ̀ lágbájá sọ pé ìjọba ìlà bẹ̀rẹ̀ àwẹ̀ ìjọba ìlà jáde ìmọ̀ ló bá dé bẹ́ẹ̀ ṣé wọ́n ní tó ṣe ni tó fi wá di wàhálà mọ́ wọ́ lọ́wọ́ faqdiru lahu tí baba Lágége ń lò nínú Sahih Bukhari náà ló wà al-Imam an-Nawawi fil Majmu' wọ́n wá sọ ìtumọ̀ rẹ̀ àwọn ẹ̀mẹ̀ tí ò sí lọ́dọ̀ yín tó bá wà lọ́dọ̀ ẹlòmíì ẹ filẹ̀ ẹ mánéjì tí ń bẹ lọ́dọ̀ yín ẹ faramọ́ Imam Nawawi wọ́n ní qala Ahmad ibn Hanbal wa ta'ifatun qalila pé Imam Hanbali táwọn pè lórí sàlàfíà lọ́dọ̀ àwọn tí wọ́n recognize jù nínú àwọn àhímà mẹ́rẹ̀ẹ̀rin wa ta'ifatun qalila àtàwọn kan nínú àwọn àfa tí wọ́n mọ̀ níwọ̀n wọ́n jó ya pé ma'anahu ìtumọ̀ ọ̀rọ̀ yìí náà ni pé dayyiku lahu ẹ lọ fún mọ́bi tó wà yẹn ò gbọ́ ẹ lọ fún lẹ́ẹ̀mọ́ ń bẹ̀ ẹ má jò bọ́mọ yín lọ́wọ́ torí pé tó bá bọ́mọ yín lọ́wọ́ ẹ lè ṣí ọjọ́ Ramadan yẹn kà àdínsù kan náà ló sọ yẹn o pé faqdiru lahu faqdiru yẹn làwọn èyí fẹ́ gbọ́ bẹ́ẹ̀ eléyìí mọ́tàbù tí baba Lágége ń lò yẹn o mọ́tàbù lẹ̀ Ànábìlà ni o Ànábìlà yẹn làwọn wà láwọn ń tẹ̀lé àmọ́ nítorí pé baba yẹn ti sọ bẹ́ẹ̀ wọ́n mú ọ̀tẹ̀ wọ́n gbé wa tẹ́ fi mọ̀ pé ọlọ́tẹ̀ ẹ̀dá ni wọ́n èyí dúró ń bi nǹkan rí wọ́n èyí sì dúró ń bi nǹkan tó bá dáa wọ́n èyí sì dúró ń bi nǹkan tó bá dùn wọ́n èyí dúró ń bi tó jọ̀lọ̀ gbogbo ẹni bá nímọ̀ lọ́dọ̀ wọn ọ̀tá ni wọ́n gbogbo ẹni bá ti nímọ̀ tó jólùmọ̀ lọ́dọ̀ wọn nínú ẹ̀sìn ọ̀tá wọn ni wọ́n máa wá ọgbọ́n tí wọ́n fi yẹ̀yẹ́ Olúwẹ̀ wọ́n máa wá àbùkù ẹ̀ Ànábì sàlámà gan pé kullu bani Adama khata gbogbo ọmọ ènìyàn láláṣiṣe pẹ́ẹ́nì kan wà láyé tí ó ata nàbí débi Ànábì Muhammad gan sani kan ṣe wá ṣàyẹ̀ṣe tí ó wàá jẹ́ bàbàrà pé ẹnu gbé lágbájá ẹnu irú yẹn làwọn máa wá ka'annahum lam yakhta'u bí ìgbà táwọn ò lè ṣàṣìṣe yẹn aláìmọ̀kan ní máa ṣọ́ àṣìṣe yẹn torí pé tí ìmọ̀ bá wà lọ́dọ̀ rẹ ó ti gbọ́ ohun tó ń sọ yé ìwọ ló ṣàlàyé pé ń báyìí làwọn àfa yẹn ń sọ ẹnu ló gbé wọn bẹ́ẹ̀ àmọ́ iṣẹ́ ni wọ́n mú dání nítorí wípé làákàyè ò sí lọ́dọ̀ rẹ tó nǹkan. Ahmad ibn Hanbal gẹ́gẹ́ bí Imam Nawawi sọ fún al-Majmu' wa ta'ifatun qalila wọ́n ní dayyiqu lahu ìtumọ̀ faqdiru lahu ni pé dayyiqu lahu ẹ fún mọ́ bí wọ́n yẹn ẹ mú mọ́lẹ̀ mbẹ́
in tó bò mọ́lẹ̀ yẹn ẹ má jẹ́ kí mi tún ṣe kí ni ẹ má jẹ́ ó bò mọ́ yín lọ́wọ́ mọ́. ìyẹn ni pé waqaddiruhu ta'ata sahabi ẹ ká má bẹ́ẹ̀ ṣújò yẹn o qaddiru ẹ kéjì ẹ má bẹ́ẹ̀ ẹ má jẹ́ ó lọ. ìyẹn làwọn babaláyége ń ṣe wọ́n ń ṣe taqdirul ilal. ẹlòmíì wa máa kọ́ átíkù what is this is not Islam ọlọ́run ojú ti ròyìnbó àwọn ọ̀tá ẹ̀yin lọ́tá ẹ̀sìn gangan kílẹ̀tẹ̀ Islam ò ní lálàáfíà Ramadan ti fẹ́ bẹ̀rẹ̀ àlàáfíà babalágége nísìn ló tún jẹ́ dààmú sínú ayé ẹlòmíì wallahi alazim. bẹ́ẹ̀ sì rèé gbogbo yín tẹ̀ ń lérò yìí pé kí baba Lágége kú ẹ máa dúpẹ́ fọlọ́run pé baba yẹn ò kú torí pé tó bá já sí pé ó rí bẹ́ẹ̀ ni àkọọ́lẹ̀ pé pààyàn ń bẹ lọ́rùn yín lálẹ́ kíámà tẹ́ẹ̀sì ní mọ̀ níbi tẹ́ ẹ ponú dé tẹ́ ẹ dá kan mọ̀. ìwọ náà ti wà nínú apààyàn lódiwọ̀n tó o bá ti fẹ́ kẹ́niyẹn kú. báwo ni mùsùlùmí ó ṣe máa roku sí mùsùlùmí ànábì kan ò roku sí káfìrí kò roku sí mùṣírìkí àwa ń roku sí mùsùlùmí tá a fi rọ́pònú kan òpònú kan tó pònú láyé lọ́run tó ń pèrè ẹ̀ léèyàn ọlọ́run tó sì já sí pé ìwọ tó o bá lójú inú ó mọ̀ pé suratu shaytaniyya àwòrán ẹ̀ gan fi hàn pé níbí ni kí mùsùlùmí máa táfà ọ̀rọ̀ sí mùsùlùmí tí ń bẹ lórí àárẹ̀ tó sì já sí pé ṣára tí mùsùlùmí sí mùsùlùmí ó gbé nǹkan mẹ́fà kalẹ̀ tàbí márùn alimuslim alẹ́limuslim àwọn nǹkan márùn bẹ mùsùlùmí gbọ́dọ̀ ṣe fún mùsùlùmí raddu salam kó sálámà kó dá lóhùn wa ijabatu da'wa tó bá pé kó lọ jẹ wa iyadatuhu imarido tó bá ṣàárẹ̀ lọ bẹ̀ wò gbogbo yín tẹ́ rí baba Lágége bẹ̀ wò ẹ ti dáràn gẹ́gẹ́ bí mùsùlùmí wa in atisa fahamidallah ó sì ó dúpẹ́ fọlọ́hún fashmitu ẹ gbọ́dọ̀ kí pé yarhamukallah wa yuslihu balak kódà ìmẹ́ta tó bá tún wá kú fatabai janazatahu ó tún gbọ́dọ̀ lọ kó lọ sìnkú ẹ̀ káwá rí òpònú mùsùlùmí kó wá ní ẹnìkan bẹ òun dẹ̀sirú ọlọ́run ti gba láìsẹ̀nsì lọ́wọ́ rẹ̀ mùsùlùmí ní rìn fàásì o ṣé mùsùlùmí gidi ní irú èèyàn bá ní ẹ̀dẹ̀ ń pera yín ní ad-da'i alladhi yad'u an-nasa ila al-khayr alladhi ya'muruhum bil-ma'ruf wa yanhahum 'anil munkar alladhi fa ulaika humul muflihun ṣáwa iná wà ń bẹ̀ ṣá nígbà ọlọ́run sọ fún ọ́nà al-Qur'an wọ́n ní inna Allaha ya'murukum bil-'adl al-'adl fima naqul déédéé nínú ọ̀rọ̀ tá à ń sọ wal-'adl fi akhlaqina déédéé nínú wàwá wal-'adl fi anzarina nínú bá a ti ń wo nǹkan ní déédéé yẹn mọ́. wal-ihsan ní dáadáa wa ita'i dhil qurba ààrẹ bí fàmọ́ra à ń já okùn ẹbí ni ó wá ní yanha anil fahsha ọlọ́run kọ́ ká sọ̀rọ̀ tí ò dáa wal munkar fahsha'ul qawl fahsha'ul fi'l fahsha'u fi kull wal munkar ntí wọ́n lè gbà má ṣe fún yẹn ntí wọ́n lè gbà òun ṣe fáwọn èèyàn tó bá ṣe fún wọn ó máa láwọn ọ̀tẹ́sìn òun fẹ̀sìn kéèjì òun fẹ̀sìn bójú wal baghi ọlọ́run ò fẹ́ràn ọ̀tẹ̀ là ń ṣe ní Islam torí pé alukurani yẹn wọ́n ti ẹ̀ ti gbà yẹn kó làákàyè wa náà akọ̀dé akọ̀ ń ṣe tààfíìsù lásán ni
tàfíìsù lásán ló kù wọn à ń ṣe wàlímọ̀ tàfíìsù àmọ́ tó wà nú ẹ̀ mọ́ rárá kùránì ò ṣe wá láǹfààní mọ́. inna Allaha la ya'murukum bil fahsha wal munkar ọlọ́run ò ní kọ́ yín níwà àbàjẹ́ àti tí ó dá. ash-shaytanu ya'idukumul faqra wa ya'murukum bil fahsha ìwà èṣù nìyẹn. naam imam ahmed bin anbal wa ta'ifatun qalila wọ́n sọ̀rọ̀ nípa fakidiru lahu kí ni túmọ̀ rẹ̀ wọ́n ní dayyiqu lahu ẹ ká má bí wà yẹn fún mọ́ bẹ́ẹ̀ qaddiruhu tahta as-sahabi ẹ ká má bẹ́ẹ̀ òṣùjò ẹ má jò lọ tàbá bẹ́ẹ̀ ká nǹkan má bẹ́ẹ̀ òṣùjò ṣé ma yí pé a ní dúró de salasina Sha'ban torí pé option mi tún wà nílẹ̀ èyí tá a fi wá lọ fẹ́lẹ̀ ọjọ́ ẹ ká má bẹ́ẹ̀ ẹ má jò sá lọ ìyẹn pé bìmánà dayyik ka qawlihi àfáàtú wa ni pẹ̀lú ìtumọ̀ dayyik yẹn ka qawlihi ọlọ́run tó sọ pé man qudira alayhi rizquhu falyunfik mimma atah ẹ̀ńtọ́lọ́mbà tó bá kárí síkì tiẹ̀ tó ká níwọ̀n kóun náà náà wà bá tiẹ̀ ìyẹn ni pé eléyìí ló sọ gbígbà àwẹ̀ dọ̀rọ̀ yàn fáwọn yẹn pé Laylatul Ghaib nígbà tójú ọjọ́ ṣú yẹn náà tó bá ti rí ní tí wọ́n lè fi ká ìlété ṣú yẹn mọ́ ibi oṣù mọ́ yẹn wọ́n lẹ́tọ̀ọ́ àti gbààwẹ̀. wa qala Mutarrif bun Abdullah afawa Mutarrif ọmọ Abdullah min kibari tabi'in nínú àwọn àgbà tabi'in ni wa Abul Abbas bunu Sarij min kibari Shafi'iyya wa ibn Qutaybah wa akharun àwọn ní ìtumọ̀ yẹn ni pé qaddiruhu bi asbil manazili ẹ lọ kàámọ́ pẹ̀lú ní déédé ibùgbé ẹ̀ yẹn ni pé ẹ kà á wọ́n ní manazil torí pé manazil yẹn aṣáàfin ka ọdún àmọ́jọ́ orí wa a sì ń mọ déètì ọjọ́ tí wọ́n bí wa a sì ń mọ bá a ti ń dàgbà àmọ́ ń tọ́jú orí wa dà. nítorí wọn ìtumọ̀ ẹni pé qaddiruhu bi asabil manazil ẹ ká mọ́ dèdè bí ó wà níbi ibùgbé rẹ̀ ń. wa qala Abu Hanifa wa Shafi'i wa jamhuru salaf wal khalaf. àwọn yẹn ní ìtumọ̀ ẹni pé qaddiru lahu tamamal adadi ẹ ká mọ́ nítorí kó lè fún yín ló ń kà tó pé thalathina yawman tí ó fi máa jẹ́ 30 ọjọ́ nínú ìtumọ̀ tàwọn yàtọ̀ sí díẹ̀. wahtajal jumhur birriwayati allati dhakarnaha àwáwí àwọn jùmú lórí àwáwí àwọn riwayatu tá a mú wáyé wọ́n gbà pé kulluha sahiha saraha gbogbo èlò lálàáfíà. aláwọ̀kọ́ fàkìmínú la iddata 30 ẹ jẹ́ kí òǹkà oṣù Ṣàbánù ó pọ́gbọ̀n fàkìdìrú lahu 30 ẹ bù ó gbọ́ ẹ káàmọ́ bí ó wà ní káàmọ́ ọgbọ̀n. wọ́n ní wàyí ya mufassaratun li riwaya fàkìdìrú lahu al-mutallaqa tó bá lọ ka al-Majmu' ti Imam an-Nawawi sùkọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa. al-Imam Abul Abbas bunu Sarij lam yamil hida riwayatayn ala al-ukhrawi òun ò gbé rìwáyà kan lórí mi nínú àwọn rìwáyà yẹn kó a mú kan nínú méjèèjì kó ṣe kíni o kó gbé sórí kan bí kì í ṣe wípé wọ́n gbà á wá látọ̀dọ̀ Ibn al-Arabi pé anna qawlahu pé ọ̀rọ̀ tó sọ yẹn pé fakidiru lahu yẹn o tí wọ́n ń sọ yẹn o pé ẹ ká mọ́ bí ó wà yẹn khitabun liman khassa Allahu bi hadha al-ilmi ọ̀rọ̀ nífẹ̀ẹ́ ni tá a bá fìmọ̀ yẹn ṣàlẹ́ṣà. mi rò pé o gbọ́ nígbà tí Sultanu Sokoto onímọ̀ yìí kí ló ti fẹ́ lò ó ṣé ń gbà tóun bá wá ní ẹni tó bá ní kó má lò ó. ẹ wà àwọn àjọ onímọ̀dí
ìjọ tí wọ́n bá túnú àwẹ̀ ni wọ́n kéde àwẹ̀ wọn tí ń bọ̀. Kàlẹ́ndà wọn ò sì ní yẹ̀ sí ọjọ́ wọn pẹ̀lú ọ̀rọ̀ ìmọ̀ tí ń bẹ lọ́dọ̀ wọn tí wọ́n ń gbà nǹkan wọn. Torí wọ́n ti ní kàlẹ́ndà wọn tí wọ́n ń fìmọ̀ ṣe. Ọlọ́run ló sì ní alámẹ́lì ìsán àwa la fi ìmọ̀ mọ́ ènìyàn. Kò sí tí ọmọ ènìyàn ò lè fi mọ̀ ṣe. Àwọn tá a bá ṣàlẹ́ṣà pẹ̀lú mọ̀ yẹn fákìdì rúlàwú iṣẹ́ tí wọ́n ní. Ó wá ní wàá nà káwọ́ làwọn àwọn àfẹ́sì ní sọ̀rọ̀ yìí o. Àkìmílù lẹ́yìn dà yẹn ẹ jẹ́ kó nǹkan ó pé yẹn kìtọ́ọ̀bù lílẹ̀ àmà gbogbo wa ní ń bá sọ̀rọ̀ yẹn. Ó gbọ́ ọ̀rọ̀ jẹ́nẹ́rà nìyẹn. Fákìdì rúlàwú yẹn liman khassa Allahu bi hadha al-ilmi àwọn tọ́lọ̀ ń bá fìmọ̀ yẹn ṣàlẹ́ṣà bí irú babalágége lọ́lọ́run ń sọ làwọn ìmọ̀ ń sọ. Ìkímẹ̀lú lẹ́yìn dáta ẹ̀yàn lójọ́ kan èmi àti ẹ táàjọ máa wá káàkiri èyí tí mo sọ yìí lọ́wọ́ ní Fatihul Bari èyí tí mò ń wí lọ́ọ́ kánú tíra yín Fatihul Bari Sharh Sahih Bukhari mi ò ní sọ fọ́lùmù mi ò sì ní tọ́ péjì. Mi ò gbogbo ẹni mo sọ yìí Fákìdì rúlàwú tí baba láyégé ń lò yẹn àwọn àfáàjò yí wa pé khitabun liman khassa Allahu bi hadha al-ilmi àwọn tọ́lọ́run bá fìmọ̀ yẹn ṣàlẹ́ṣà. Àmọ́ ìkíbi ọ̀rọ̀ méjìlá Nábì sọ Fákìdì rúlàwú fáwọn tó ní ìmọ̀ yẹn tá a fi ṣàwọn lẹ́ṣà Ọlọ́run ní máa fi ṣàyàn lẹ́ṣà. Fákìdì lẹ́yìn dáta yẹn àwa lájọ́ nìyí o ìwọ jẹ́ àjọ máa rán yẹn fi baba láyégé lẹ̀. So wọ́n lè bínú pé tọ́jọ́ yẹn bá bọ́ sí onígbà ni. Wọ́n lẹ́sìn yẹn ṣe politics bàbá yẹn tún sọ ẹ tún gbé politics wọ̀ ìjọ wo la fẹ́ gbádùn ara wa ta pẹ̀lú tá à ń ṣe yìí. Ẹ wàá máa ròyìn ànábì gẹ́gẹ́ bí aláìmọ̀ kan wọn aláàánábì sọ pé inna ummatun umiyya la naktubu wala nasab àwa tẹ́ rí yìí o ìjọ kan ni wá àmọ́ nǹkan kan a lè kọ́ a lè ṣèṣirò sórí yín ò pé ni ànábì ò lè ṣèṣirò kò lè kọ́. Ṣèbí níjọ́ tí ò tí ó ń sọ̀rọ̀ ìjọ Lárúbáwá ni níjọ́ tí wọ́n àti ìdákan mọ̀ níjọ́ tá nàbí dọ́dọ̀ wọn ṣé kò kúrò ní omi yù ni ṣé kò kọ́ ni kò lè ka ni. Jẹ́ n sáré fún ẹ ní mathematics nínú Al-Qur'an mathematics nínú Al-Qur'an ó rí pé nínú àyà kan nínú Al-Qur'an tó bá wọ bọ́lá wọn bá ti ń bá wa sọ̀rọ̀ mbẹ́. Ó ní wasab'atun idha raja'atun tilka asharatun kamila ó ṣe plus nínú Suratul Baqara àyà 196 wà ó bọ́lọ̀ ń ṣe ń kọ́ ànábì níbà ṣe ń plus ọ̀rọ̀ tẹ́ ń pa ànábì láláì màkà bẹ́ẹ̀ kò lè ṣe ṣírò. Ó ti rí Suratul Baqara 196 Quran 2 níbi ọ̀rọ̀ tí ni wà á timmul hajja wal umrata lillah ó wá ń sọ̀rọ̀ yẹn lọ ó wá ní faman lam tajid ẹni yóhùn tí ò bá lè rí adíyá san fasiyamu thalathati ayyamin fil hajji kó gba àwẹ̀ ọjọ́ mẹ́ta nínú ájì rẹ̀ wa sab'atin idha raja'tum tó bá wá délé kó gba méje onítílíkà asharatun kàmílà yóò máa jẹ́ mẹ́wàá pérépéré. Ànábì Ọlọ́run kọ́ ànábì ní 3 + 7 ó tún yóò yẹ pé is equal to 10 ẹ̀ lánàbí ọmọ nǹkan ká aláàmọ̀ Kùránì mọ̀ nǹkan ti ṣe wá. Mo lè máa mú mathematics jáde from the Quran wá máa fúnra ẹ̀ wò gbọ́ntọ́lọ́run sọ ó ń bá ànábì sọ̀rọ̀ ní o wọ́n ní fasiyamu thalathati ayyamin ààwẹ̀ ọjọ́ mẹ́ta ní kẹ́niyẹn gbà ní hajj wa sab'atin idha raja'tum tó bá wá délé torí pé kò rí ẹran adí apá tó bá délé látara pé bóyá ó dára nǹkan mi ò fẹ́ padà síbẹ̀ yẹn ni kó lọ gba méje sí ó tún ní tílkà ó gẹ́tì mi tílkà asharatun kamila is equal to 10 completely ẹ wá lánàá bí ọmọ ìṣirò ẹ gbádùn
kò mọ̀ ṣírò ló mọ̀ pé 3 + 7 = 10 ta lọ́lọ́run sọ àyà yìí kalẹ̀ fún ta lọ́lọ́run sọ àìmọ̀ kan ti bá tiwa jẹ́ sunna bẹ́ẹ̀dà ọlọ́run wọ́n ṣe léyìí láwùjọ fún wa babalágége ń bẹ lórí ìsìláàmù ni wọ́n dẹ̀ wà lórí báwo ni ìsìláàmù ò ṣe ní tẹ́ so tí wọ́n bá wá rí i pé àwẹ̀ yẹn bọ́ síbẹ̀ ńjọ́ yẹn èyí tó fi ń pariwo yẹn ṣe ni kó o bínú kó o mọ̀ gbà ńjọ́ yẹn ìyẹn ló lè ṣe tó dáa ṣó orí fóònù tá a mú dání níbi tí ìmọ̀ dé nínú ayé fúnra ẹ wò application lélẹ̀ ṣó ó yọ dáadáa àbí kí n gbé súnmọ́ mo fẹ́ kó rí a kóun fúnra ẹ̀ wúru application yìí níbi tí ọlọ́run kẹ́ Islam dé tí ìmọ̀ ti dé láyé lónìí ó mọ̀ pé ìmọ̀ ti kọjá alifu lamim mi rò pé ó gbọ́ èní kọ́ ni 18 náà fúnra ẹ̀ wo ìlétésù ṣàbáàní bíi ti ń lọ sórí bọ́dọ̀ pé ó rí ó sì ti ní ọjọ́ tó ti máa sọ yóò sọ ìgbà tí àwẹ̀ máa bẹ̀rẹ̀ orí ṣó yọ dáadáa ó ti yọ yóò sọ ìgbà táwẹ̀ máa bẹ̀rẹ̀ yóò mọ fún ẹ ní dìgírì ìgbà tó ṣù yẹn bí ìgbà tó ṣù yẹn ṣe kínní ìwọ wúro application yẹn wàá wò jẹ́ ń bẹ́ẹ̀ gbé lọ eléyìí náà ní ìsìn njẹ́ olú babaláyé láwẹ̀ máa bẹ̀rẹ̀ next week kí ni déètì ẹ̀ 23 so bá mi confirm déètì tí wọ́n pè mẹ́ẹ̀ ó rí wípé naam fúnra ẹ wò sori pé kò sí létésù ní Wednesday mi rò bórí ó kú sori Wednesday ó ní rí létésù wàá jẹ́ kí n sún kínní ìsíwájú fún ẹ kó wò nǹkan wàá wá rí ìlétésù lọ́jọ́ Thursday bí bàbá yẹn náà yẹ sọ bàbá yẹn ní Àlàmísì ó ṣe kínní ó ṣe orí ṣíwọ́n náà rí ṣó yọ àbí òyọ. aláwọn àgbàlagbà tí wọ́n sọ pé ẹ má sọ pé ẹ ti kéwú ẹ ti gbọ́n tán ẹ ti mọ̀ tán ó fẹ́ gbé sí dára òun rèé Thursday yẹn rèé. o ti gbé kinní yẹn kó o ti padà sí 29 sorry òru ìgbà tí rọmọdọ́ọ̀nù máa bẹ̀rẹ̀ alẹ́ Wednesday tá a máa bẹ̀rẹ̀ ní Thursday ló ń wò yìí kinní yẹn náà sotiri rọmọdọ́ọ̀nù so kí ni bàbá yẹn wá wí tó ń di ọ̀ràn mọ́ wa lọ́wọ́ tí ìbá ṣe pé a kàn jẹ́ ọlọ́tẹ̀ a sì jẹ́ alájà àgbúlà a dẹ̀ fẹ́ sọ́ra wa di terrorist tí wọ́n ń pè wá kọ́lọ́n kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa wọ́n ṣe lé ìláwìí mọ́ o èyí tí bàbá Lágége wí fún wa lọ́dún yìí Ọlọ́run mọ́ ṣe láwìí mọ́ gbogbo ẹni tí inú ò bá dùn lórí tí bàbá Lágége ń sọ kò ní rí dùnnú mọ́ rárá ni torí pé kí ló wà ń bẹ̀ ó ní dùnnú ní tí inú ò bá dùn ìwọ ló níṣòro ìṣòro tiẹ̀ nìyẹn èèyàn gbìyànjú ẹ̀ sí tiẹ̀ ok ẹnìkan ń sọ fún wa pé it's 23 that is Thursday now sori gbóhùn lélẹ̀
òun lélẹ̀ ṣé wọn náà rí ṣé wọn náà ṣé o ti rí kó lè mọ̀ pé àwọn èèyàn ṣeré nú ayé ẹ̀yin lẹ́ ń ṣeré ń tẹ́ kàn mọ́ ní sẹ́ríù Bukhari Nawawi Ibnu Majah nìkan lẹ́mọ̀ sìkọ́lọ̀ kó dákun kó ṣíjú àánú wa kó gbọ́rọ̀ wa sẹ́sọ̀ kó sì ṣe dáadáa fún wa insha Allahu ta'ala ó yẹ ká ṣó àwọn nǹkan kan lálẹ́ yìí gẹ́gẹ́ bí ìrìn àjò wa lọ sílùú Òṣogbo kọ́lọ̀ kó ṣe dáadáa fún wa àmọ́ Ọlọ́run ò fún wa kò tí ì fún wa láǹfààní àmọ́ a padà gbìyànjú èjì a lè padà fi hàn wá ní programu tó ń bọ̀ insha Allahu ta'ala Ọlọ́run ṣe dáadáa fún wa nílùú Òṣogbo ó ṣe dáadáa kódà nínú Òṣogbo city ní bàbá àlùbáríkà bàbá dáadáa bàbá wa Ayub Adégbìtẹ́ al-Imam Ọlọ́run járí bàbá náà pẹ́ ó ti pẹ́ tí wọ́n ti ń fún wa ní pé ká wá wọ́n fẹ́ fún wa nílẹ̀ kan wọ́n sì fún wa ní nílẹ̀ tó tóbi tó jọjú dáadáa láti fi ṣe ilé ẹ̀kọ́ Ọlọ́run járí bàbá náà pẹ́ wọ́n dàgbàrú mọ́ wọn lọ́wọ́ iṣẹ́ yẹn máa bẹ̀rẹ̀ náà nìyẹn gbogbo àwa tá a jẹ́ àwa tọ́lọ́wọ́n bá fi ṣẹ́ rán níbi àrísìkí bàbá wa ṣe Gbọ́lágadé ni wọ́n òun náà lẹ ti ń gbọ́ ni bàbá wa Àdìó bàbá wa Bákàrè Àlàdé gbogbo iṣẹ́ Ọlọ́run tẹ́ ẹ bá fẹ́ ṣe torí bàbá wọn fẹ́ ká tiẹ̀ kọ́kọ́ dúró ń bẹ̀ pé a gbọ́dọ̀ kọ́kọ́ fi àwọn kíláàsì kan lélẹ̀ àti mọ́ṣáláṣí kọ́lọ̀ ń dákun á padà ṣó ilẹ̀ yẹn ilẹ̀ tó tóbi dáadáa ni so àwọn éka kan bí oní éka méjì ni so kọ́lọ̀ ń járí bàbá náà pẹ́ lakọ́díjà kùn ní ilé afẹ́ dákun ẹ̀ bá wà ṣe fún wọn. بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلاف رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خدا إلينا توبي خدا أوتي نصوفي so wọn kàn nídìí wọn làwọn ó ṣe ń jí ẹ padà sítọ̀dọ̀ tiwa kọlọ̀mbá wa jó rọrùn kódà ní títì ní títì yẹn títì Secretariat Road gangan ni State Secretariat Road àti Federal High Court road kan náà ló dà wọ́n pọ̀ so ibẹ̀ yẹn wọ́n ń pè ní Islamic kódà ẹgbẹ́ títì express gan ni so Islamic City sokolo kó ṣíjú àánú wa kó jó gbà ṣíṣe fún wa àdúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run torí pé oore ni sì tọrọ Ọlọ́run fún rẹ̀ náà ló ṣe so Ọlọ́run ló ṣe ọba tó ṣe yẹn kó kún wa lọ́wọ́ lórí ẹ̀ èyí tó ní kálukú bá fẹ́ ṣe lórí ẹ̀ ìwọ náà ti mọ̀ torí pé Ramadan ti ń bọ̀ mo ṣàdúrà fún àfa wa Abdulhakeem láti US so pẹ́tà àti gbúrò wọn á sẹ́ndì nǹkan rẹ̀ Ọlọ́run bá mi ṣíjú àánú wọn kó má jẹ́ kí gbà dàrú mọ́ wọn lọ́wọ́ kó sì bá wa ṣe dáadáa fún wọn la ilaha illallah torí pé lọ́dọ̀ tiwa àwa ò ń béèrè pé ẹ wá bá wa dá sí kinní kan ní Ramadan ń ta bá ní la máa fi ṣiṣẹ́ Ọlọ́run yìí torí pé nínú tó sábà bá àwa mùsùlùmí jẹ́ ni pé tá a bá ṣàdéhùn àyè tẹ̀lé bẹ́ẹ̀ lómi bá ṣàdéhùn pé òun ó máa ṣe kinní kan lóṣooṣù ẹlòmíì tó Ọlọ́run bá ti ní kó ṣe lẹ́ẹ̀kan báyìí tàbó ṣe méjì ó gbàgbé nù ẹlòmíì sì rẹ yìí tó bá láǹfààní àti ṣe yóò máa fèèlì yóò máa yẹ wàláàlì àdéhùn ní lọ́dọ̀ Ọlọ́run tálùkà ní lima taquluna ma la taf'alun kílẹ̀ tẹ̀ ń sọ tẹ́ lè ṣe kabura maqtan 'inda Allahi an taqulu ma la taf'alun ẹ̀ṣẹ̀ tó tóbi ní lọ́dọ̀ Ọlọ́run kéèyàn máa sọ nǹkan kó má wàá lè mójútó tó gbé ẹ̀yin tẹ́ gbìyànjú tẹ́ ń ṣiṣẹ́ Ọlọ́run lára wa Ọlọ́run máa ṣiṣẹ́ tiyín náà ojú òní tiyín o àdúrà bá wa mudirul markaz اللهم يا من شفيت أيوب وكشفت ضر يعقوب اشف كل مريض يتعلم ولا يتكلم اللهم إنا نسألك الشفاء لشيخنا حبيب الله آدم عبد الله اللوري ولكل روح وجست عن النبي بسبب المرض رب أريه ثم أول ثم اشف كل نفس لا يعلم بوجعها إلا أنت إنك على كل شيء قدير لقد جاءكم لإيلاف إن أعطينا فاتح بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم
حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانأر إن شانئك هو الأبتر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا حول ولا قوة إلا بالله وانتي وانجاولون لو أتعملوا في ألمبا أشجوا أنوي bàbá wa Adégbìtẹ́ bàbá àlùbáríkà ọlọ́mọjọ nǹkan jukú ọlọ́mọba wa ṣe dáadáa fún wọn gbogbo dáadáa tó fẹ́ kú tí wọ́n fẹ́ ṣe nínú ayé ọlọ́njọ́ rí ṣe má ṣe léwọ̀ fún wọn bàbá wa Odùọlá ọlọ́mọba wa ṣíjú àánú wọn fọwọ́ Abdulhakeem Murade ọba wa ṣe dáadáa fún wọn Ibrahim Bádéjọ ọlọ́mọba wa ṣe dáadáa fún Alhaji Bakari Alade ọlọ́mọgbàgbé yín bùkátà yín ọlọ́mọba abíyá rẹ̀ Haji Rasheed olówó máfìyín lẹ́ o Haji Taofeek Kọ́lápọ̀ ọ̀rọ̀ yín ò ní dàrú bàbá wa Labaika Idris Indiamin tí ọlọ́run ní kí wọ́n ní nascent energy ọlọ́mọba wa ṣíjú àánú wọn má dàgbàrú mọ́ wọn lọ́wọ́ ọlọ́njọ́ ọmọ lọ́wájú sí má jọ padà sẹ́yìn sí àwọn náà láwọn dáadáa tí wọ́n ń ṣe tí wọ́n sì tún ṣàdéhùn ọlọ́run dákun bá wa wà pẹ̀lú wọn la ilaha illallah bákan náà Ajá Basira ọlọ́mọba wa ṣíjú àánú wọ̀nyí Ajá Àbíkẹ́ ọlọ́mọba wa ṣe dáadáa fún kó wa ọlọ́run mọ kó wa ó sì mọ ilé wa ó mọ̀ náà wa ó mọ̀ ń tà ń fẹ́ ó sì mọ̀ ń tà ń béèrè ọlọ́njọ́ tẹ̀ wá lọ́wọ́ Ramadan tí ń bọ̀ yìí má ṣe léèwọ̀ fẹ́ nìkankan wa o gbogbo àwọn tí ó ṣiṣẹ́ afáwọ̀ Akọ́lápọ̀ Taofeek ọlọ́mọba wa ṣe dáadáa fún yín gbogbo àwọn tí ó ṣiṣẹ́ ọlọ́run lára wa àtàwọn tí wọ́n ń ṣe ọlọ́mọjọ́ sú wọn ọlọ́mọsìjọ́ rẹ̀ wọn la ilaha illallah mo wá tara bẹ́ẹ̀ kí n tó máa ṣàdúrà lọ àwa tá a bá fẹ́ pè pé abéèrè ni a bá fẹ́ dá sétò yìí láàrin ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún kọ́lọ̀ kó ràn wá lọ́wọ́ àwọn láàrin bẹ́ẹ̀ a máa fi yẹn ṣe àti ṣe ojú òpó lẹ̀ both WhatsApp and direct call +234 90 41234 afáwọ̀ Ọláwálé Adéwọlá Ayọ̀mídé ọlọ́run ní dẹ́kí gbà dàrú mọ́ yín lọ́wọ́ ọlọ́run bá wa ṣe dáadáa fún yín Kìfáyà Oyèlékè ọlọ́run bá wa ṣíjú àánú wò yín bákan náà Àyìnà Adésànyà ọlọ́run ní dàtí ẹ̀ náà rú yóò máa bá wa ṣe dáadáa fún yín yóò sì máa bá wa kún ẹ̀ afáwọ̀ Sheikh Ibrahim Shakir Al-Uqaidi ọ̀rọ̀ yóò ní dàrú láéláé ẹ̀ máa rọ́pẹ́ dá lọ́dọ̀ ọlọ́run Adéjàre owó Abdulgani ọlọ́run má jẹ́ kọ́rọ̀ dàrú mọ́ yín lọ́wọ́ ọlọ́run bá wa ṣàánú yín Ọ̀nàwálé Abduljalil ọlọ́run bá wa gbàdúrà yín bákan náà afáwọ̀ Akẹ́lẹ́ Abdulfatah ọlọ́run bá wa ṣíjú àánú wò yín ọlọ́run má dá yín láàmú mọ́ sí yọ yín lẹ́nu bákan náà ni afáwọ̀ Fatah Zakaria àbí bẹ́ẹ̀ náà ni ọlọ́run bá mi ṣíjú àánú wò wọ́n bákan náà afáwọ̀ Ahmed Maju ọlọ́run bá mi ṣí dáadáa fún yín. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Ya Ustaz, ẹ kú ètò. Alhamdulillah, ta ló ń pè wá láti bó bàbá? Lọ́rọ̀dé ló ń pè láti Canada. Naam. Ẹ ṣe gan ẹ kú ètò. Kò ń ṣe ọjọ́ tí bàbá dá sí, ó jẹ́ pé bàbá ló sọ ló dá wàhálà lẹ̀. Ìyẹn gangan ní problem wọn, ó jẹ́ bàbá Lágége gangan ló sọ. Because before that day bàbá àgbàlagbà kan báyìí bí a ní Ọ̀ṣun state àbí bàbá yẹn náà sọ déètì yẹn náà ni bàbá yẹn mú kò sí nǹkan kan tó jáde ó ti jáde gbà tí bàbá Lágége sọ ni gbogbo wọn fò jáde báyìí. Naam, Ọlọ́run ó ṣe dáadáa fún wa. bẹ́ẹ̀ ṣe sísọ yẹn náà ni tó bá bọ́ sójú ọjọ́ yẹn èyí tó dáa náà ni kọ́ má gbà àìmá gbà yẹn la máa mọ̀ pé yes ẹ̀yin ṣe Islam tí ń lọ́tọ̀ ni. bó ṣe rí nù jazakumullahu. àbíkọ́ bá gbà lọ́jọ́ yẹn a jẹ́ pé bàbá lọ́ máa tẹ̀lé nìyẹn. Ọlọ́run á ṣàánú. wàhálà máa sùn ẹ máa jí bàbá Sheikh Umar náà ibi tó yẹ kó dúró sí wọn ní dúró síbẹ̀ ẹ tún mú nǹkan mi jáde ní gbogbo àwọn kinní yìí wọ́n yẹ kó tí bàbá Lágége bá sọ lẹ́yìn máa sọ̀rọ̀ sí ẹ̀yìn ẹ̀ sọ tí. Ọlọ́run á ṣíjú àánú wa. Ọlọ́run àgbà Islam àgbà alẹ̀ wọ́n dójú ti Islam wọ́n dójú ti ara wọn dẹ̀ ni Islam ti dúró. Ọlọ́run á ṣàánú. Islam ti dúró. Àmín ẹ ṣe ẹ kú ètò Ọlọ́run tó bọ̀ kàn sà. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuh. Naam, masha Allah bikum ta ló ń bá wa sọ̀rọ̀ láti bọ̀sà. Wallahu Ali Kadiri wa ló ń sọ̀rọ̀. Naam, láti bọ̀sà. Actually, Abia State mo Naam, alhamdulillah.
alhamdulillah. ẹ̀kọ́ ètò ọlọ́run fún yín lálàáfíà. Àmín ya Allah, àmín. àgbóyè tó pé ọlọ́run bàbá ṣe. Àmín bàbá dáadáa, àmín. ẹ̀jẹ̀ sáré gbà. Àmín. ọlọ́run ní sákìlẹ̀ nínú ọ́fíìsì. Allahumma àmín. ọlọ́run Muhammad. Sallallahu alayhi wa sallam, sallallahu alayhi wa sallam. ẹ̀kọ́ ètò. Adúpẹ́ bàbá. Jazakum naam. ọ̀pọ̀lọpọ̀ wọn agbègbè àwọn nǹkan tẹ̀ ń sọ yìí wọn à lè sọ. Naam. torí pé ẹni tó fẹ́ tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yóò ṣe wàhálà tó pọ̀. ọ̀pọ̀lọpọ̀ wọn ká gbogbo àwọn àdìsí náà àwọn àdìsí dákẹ́ máa fi bá kí gbogbo àwọn wóróworó tó máa sọ fáwọn èèyàn nìkan náà máa kà ó. wọn àjìdò náà àwọn àdìsí tá ń kà gan. Naam. wọn àjìdò rárá. Naam. torí nígbà tí mo wo kọ́mẹ́ǹtì ẹ̀ tí ẹ̀yìn àfọ́ọ̀mù náà tó kọ́ tó ní ṣé ẹ̀yìn ìsòlítọ́nù Sókótó lẹ́ẹ̀kọ́ tí ẹ̀yìn tó bá jẹ́ bàbá rẹ̀ sọ̀rọ̀ ìgbàgbọ́ mo kọ́mẹ́ǹtì síbẹ̀ àwọn èèyàn kan sọ̀rọ̀ lórí kọ́mẹ́ǹtì mo sọ̀rọ̀ ṣé bí wọ́n ní àwọn Súfì ni wọ́n àwọn ò lè bá oníṣúfì ṣe ṣùgbọ́n oníṣúfì yẹn lè lè pè kíní fún wọn kán tẹ̀lé oṣù wọn. Súfì sì ní sultanu. sòlítọ́nù tí wọ́n ń sọ yẹn ṣé sòlítọ́nù lè jáde tí wọ́n bá yín wọ́sùn káàkiri. Láíláí. ṣé sòlítọ́nù jáde inú yàrá ẹ̀ tó jókòó sí yóò máa wọ́sùn káàkiri ojú ọ̀run. Láíláí. Ọlọ́run ni yóò bàjẹ́ bàbá. aláìmọ̀kan làwọn pípù yìí Ọlọ́run á ṣàánú. Ọlọ́run á ṣàánú. ẹni tó bá ń dá sọ̀rọ̀ wọn gan-an kò ní sẹ́. Jazakumullahu khairan bàbá, kò ní bàjẹ́ lágbára Ọlọ́run, ẹ ṣé sà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Naam, láti Lagos Island. Bàbá wa kò ní Ọlọ́run wà, kò ní bàjẹ́. Ẹ kújọ́ mẹ́ta. Alhamdulillah. Naam. Ṣẹ́jú márùn-ún yẹn pọ̀ o. Ọ̀nà ẹnjìníà jí o. Naam. Àmín. Allahumma amin, Allahumma amin. Àmín, 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 àmín. Naam. Màmá ni dókítà. Naam. Káwa ni bóyá bàbá ẹ̀ bàbá lágbègbè ni ẹ. Naam. Ó ti wà lẹ́sẹ̀lẹ̀. Naam. Ẹ ṣiṣẹ́ láti ọ̀dọ́ yín lórí pé. Alhamdulillah. Títí lẹ́yìn wa yín sìn lọ́lọ́ máa ṣe àríṣì tó gbòòrò fáwọn tó nọra tó máa ṣẹ́ẹ̀dì náà níwájú. Lórí ọ̀rọ̀ tó wájú lórí ọ̀rọ̀ àwẹ̀ yìí. Adúgbẹ́ fọlọ́run púpọ̀. Alhamdulillah. Bàbá mi tí mo ní ká ni wọ́n ní ìbẹ̀. Tẹkinọ́lọ́jì ti wà débi pé tí a bá gbọ́kùn kan sí aṣọ bàrà tó máa bà wá ní ẹsẹ̀ alẹ̀ tó jẹ́ nǹkan tó jẹ́ ìlú jẹ́. Pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run. Ẹgbẹ́rìsà so I don't know for these people gradually ló ti bẹ̀rẹ̀ lórí stage ìlànà yẹn kankan náà jẹ́nu ò gbọ́dọ̀ jà sí kò ní òní. Ìyẹn ṣe nǹkan ó ti nílẹ̀ yóò bá yìí ṣe nọ́mbà wà ní ìdánilẹ̀ ọ̀rọ̀ àwẹ̀ lọ́wọ́ ẹ̀. Ní ọgọ́gbọ̀n ẹ̀ sì wé ìwà nìyẹn. Nọ́mbà amúdi ó Nàìjíríà nọ́mbà 3 ló ń tọ̀ wá. Ó jẹ́ sọ̀rọ̀ tí wàá lẹ̀ tí sọ bó ṣe sọ̀rọ̀ bí. Ẹ bá mọ gbé ẹ̀yin fẹ́ lọ ẹbí bí lẹ́yìn faramọ́ ẹ má sọ sọ̀rọ̀ ẹ̀ rárá. Whether be keep your mouth shut. Ọlọ́run aṣíjú àánú wa. Alhamdulillah, alhamdulillah. Kí wàá lẹ dúpẹ́ kẹ̀kẹ́ tẹ́lu yín bó ṣe wà ẹ wá bẹ̀rẹ̀ á ní súnà ẹ ọ̀tẹ̀lé súnà o ẹ̀yin gangan làánú bí máa dójú sí ìjọ gbèrè àrùjá ẹ̀yin ìpàdé déédéé àwọn abáde ní jẹ́rìí. Ìdí èsì ẹ̀jẹ̀ sọ̀rọ̀ lé yín àbí jẹ́ sọ̀rọ̀ tùrùtọ́ọ̀nù yẹn lọ́dọ̀ yín dé ẹ̀yin tó de tùrùtọ́ọ̀nù ni o ìsókè ẹ̀yin ní mọ̀tẹ́ náà lórí ọ̀rọ̀ láti ọ̀rẹ́ gbogbo rẹ̀ ó ti ẹ̀yin mọ́jà 10 years. Ọlọ́run aṣíjú ẹ má jẹ́ kára yẹn táwa púpọ̀ jù Ọlọ́run aṣíjú àánú wa yóò kọ ogun àmọ́ ẹ ṣe jazakumullahu khairan bàbá dáadáa ẹ ṣe gan salamu alaikum. Ọlọ́run bá wa ṣíjú àánú wa àfọwọ́ Ibrahim Biliamin Ọlọ́run bá mi ṣíjú àánú wọ̀nyí o àfọwọ́ Yusuf Adébọ̀wálé Nurudeen ọ̀rọ̀ yóò ní dàrú lọ́la la ilaha illallah ọ̀làlẹ́yẹ alẹ́ àmínú bá mi ṣe dáadáa fún yín. Salamu alaikum wa rahmatullahi wa barakatuh. Aleykum salaam wa rahmatullahi afa dada Gawusu Zaman ẹ kú kí ẹlẹ́dá Ọlọ́run gbàdúrà wa. Ṣé bí ọ̀rọ̀ yìí báyìí tá à ń bá bọ̀ iṣẹ́ àwọn èèyàn iṣẹ́ àwọn àpò ẹlọ́mọ yá wa o
wọn dúró ọmọ ìyá pálí ṣé ọmọ pé ọdún tó wá lọ babaláke wà nù àwọn ẹni tí gọ́ọ̀mù kọ́ wáyé ọ̀yàn ní pé ká mọ̀ sọ̀rọ̀ àwọ̀ yìí báyìí wọ́n rí ká àmọ́ràn sọ kankan ṣé ibi tó ń lọ lè sí ẹjọ́ ìgbẹ́ ìgbọ́lẹ̀ ká sọ débì kan mo sọ fún pé ọdún kan ti tó ní sí o tí ẹlẹ́mbàá jáde tó sọ pé ẹ̀yin Sàláfì tó bá dá yín lójú pé mọ̀ nǹkan ẹ jáde ẹ fún wa ní orúkọ sàábà tó báyàwó ẹ̀sùn nínú àwẹ̀ tí èdè sí ẹ̀kọ́ jáde àwọn ilé iṣẹ́ ló fọ̀fọ̀ wọn wúlò kìtẹ́ ṣe ní ọ̀n bá sọ̀rọ̀ wọn mo ní Mohbad jáde mo sọ pé sẹ́wọ̀n pé obìnrin tó wà lórí kan oṣù lè gbàwẹ̀ ó sì mú príf wá ìyẹn kan yóò jáde sọ́mọ́ tó sọ ọ̀dà ọdún kan tí pé mọ̀ nísìn babaláke wá jáde ó sọ̀rọ̀ wọn gbàlùkọ́ ni wọn láì sí gbogbo ọ̀rẹ́ wọn gbàlùkọ́ ni ọlọ́run tó sọ pé wọ́n rà fún ọkọ̀ ọkọ̀ bá dín sára jáde mo pọ́n ilé ju ẹ lọ ẹ mọ̀ bùrọ̀ yín ẹ mọ̀ pàtàkì ara yín gbogbo àwọn gbọ́ àmọ́ láàrin àwọn kò sẹ́ńtọ́ jáde pé mo tẹ̀sí yóò dẹ́ mọ́ sọ wọ́n ẹ̀wọ̀n bà wọ́n ẹ̀wọ̀n náà bà wọ́n wọn ní bìkítà sọ̀rọ̀ wọn sì ní bìkítà sọ̀rọ̀ bíi ètò ẹ̀bẹ̀ tẹ̀ ìjà lọ́wọ́ fẹ́jà àfikà bú ẹ àfikà sọ àìdàpọ̀ kí ló dé wọn gbọ́ ọ̀lẹ́wọ̀n gbàgbọ́ àmọ́ lẹ́gbọ́n ọlọ́run gbé baba alágége lékè wọn ló gbé iná tẹ̀sí ọlọ́pọ̀lọpọ̀ ẹ̀yìn o àti baba alágége o àmọ́ lọ́ọ́ da inú ọ̀sẹ̀ àsìkò yìí ni o náà fi pè ní gáúsù dàmán baba alágége tó jáde ìgbà tó jáde ẹ̀ṣẹ̀ baba alágége máa ń gbé kalẹ̀ gbìgbì ni ìgbà wọlé ẹgbẹ̀ o amọ̀gbàtẹ́ dé tẹ̀fí yé wa tẹ̀fí gbogbo yá sẹ́ wọ́n bàbá ìyá lọ́wọ́ gbèjì nítorí ìsàkó yìí ni mo sọ pé ọkọ̀ náà ni àbọ̀ àti yín ẹni tó bá fẹ́ là ní òwò gbogbo ẹ̀gbọ́n ló sì là alọ́ ti sọ bẹ́ẹ̀ ni kò tẹ́ àbọ̀ lè ràn wọ́n wà á bí àní wọn ọ̀dọ̀ àbúrò àbúrò pé gba ẹ̀tọ́ àbúrò àbúrò sì ní ọ̀tá ọlọ́run ó pa kísà mùsùlùmí kílẹ̀ àwọn ọ̀dọ̀ bẹ́ẹ̀ dọ̀ ṣe kọ́lọ̀ pẹ̀lú wa sàlámù alaykum warahmatullahi wabarakatuh. wa aleykum salaam ọlọ́mọba wa ṣe dáadáa fún bàbá wa kó ràn wá lọ́wọ́ àfáwà George S. King mo ṣàdúrà fún yín ọlọ́mọba wa ṣe dáadáa fún yín o la ilaha illallah bákan náà àfáwà Kálá Fatai ọlọ́mọba wa ṣe dáadáa fún yín Adégbóyèga Adérẹ̀mí ọ̀rọ̀ tiẹ̀ náà ò ní dàrú àfáwà Kọ́sí Mọ́lání ọlọ́run ò ní jẹ́ kọ́rọ̀ yín dàrú yóò bá wa ṣe dáadáa fún yín la ilaha illallah Muhammad rasulullah wala hawla wala quwwata illa billah náà a máa gbogbo wa náà la ṣàdúrà fún ọlọ́run kó gbàdúrà oníkálukú wa ń tà ń fẹ́ ọlọ́run yóò tẹ̀ wá lọ́wọ́ ẹnjìníà wa níbi ọlọ́run bá wa ṣíjú àánú wò kó sì bá wa gbọ́rọ̀ tiẹ̀ náà sẹ́sọ̀ má jẹ́ kọ́rọ̀ tiẹ̀ náà dàrú láéláé la ilaha illallah so gbogbo àwọn tí wọ́n jẹ́ ní àdúrà lọ́dọ̀ wa ọlọ́run bá wa jẹ́ ká dúrà wọn gbà kó sì bá wa ṣe dáadáa fún wọn kó bá wa mójútó wọn àtẹnitá àrántí dákọ̀ rẹ̀ àtẹnitá àrántí dákọ̀ wọn ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àfa wa gbogbo àwọn èèyàn wa ajá Taofika Belewu bá wa ṣe dáadáa fún ajá Karim Aramide ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn àfa wa Lukman Al-Mufti ọlọ́run bá wa ṣe dáadáa fáwọn náà àfa wa Ajágbémọ́ Kèfèrí ọlọ́run má jẹ́ kọ́rọ̀ wọn dàrú gbogbo àwọn àfa wa tí wọ́n máa ń sábà wò wálẹ̀ kankan àfa wa More Blessing ọlọ́run níjó dàrú More Blessing yẹn náà ó tún máa pọ̀ sí bẹ́ẹ̀ náà ni àfa wa the brother wa the Big Larry in Germany ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn ẹja lónìí Budi Munas ọlọ́run bá wa ṣe dáadáa fáwọn náà káàdì gbogbo oníkálukú wọn torí pé mo rí pé nẹ́tíwọ̀kì yóò fẹ́ gbé àwọn ókọ yẹn wá mọ́ àfa wa Ayọ̀bámi Blackie ọlọ́run bá mi ṣíjú àánú wò yín kó bá gbọ́rọ̀ tìyín náà sẹ́sọ̀ la ilaha illallah àbí gbogbo àwọn tọ́lọ́run bá ní kó tú wà ńbẹ̀ yẹn náà so kọ́lọ́run bá wa ṣe dáadáa fún oníkálukú wa àwọn ìyàwó wa ọlọ́run bá wa ṣíjú àánú wò wa àwọn ọmọ wa ọlọ́run bá wa ṣe dáadáa fún àwọn àbúrò wa ọlọ́run bá wa ṣe dáadáa fún wọn má fẹ́ nìkan kan rẹ̀ àfáwà Jamaluddin Abubakar ọlọ́run bá wa ṣíjú àánú wò yín bákan náà àfáwà Sa'id Kakawa ọ̀rọ̀ ní dàrú mọ́ yín lọ́wọ́ ọlọ́run bá wa ṣe dáadáa fún oníkálukú yín la ilaha illallah so torí pẹ́lú mi máa gbá wọn àmà dárúkọ mi kínní yóò gbé òun ni ò gbé orúkọ wa so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa kó sì ràn wá lọ́wọ́ torí pẹ́lú mi ó ti kọ́mẹ́ǹtì síwájú tí a ní láǹfààní kárí kọ́mẹ́ǹtì yẹn so àwọn èyí sì sábà ka kọ́mẹ́ǹtì kọjá ká ṣe wáàsí so kọ́lọ́n kó ṣe dáadáa fún wa àfáwà olóyè Abdulsami ọlọ́mbà wa ṣíjú àánú yìí àfáwà Abdulwasi Saad ọlọ́mbà wa ṣe dáadáa fún yín oríire tó gbáyé ọlọ́mbà wa ṣe fún yín la ilaha illallah Muhammad rasulullah sallallahu alaihi wasallam wala hawla wala quwwata illa billah so mo ń try láti make justice níwọ̀nba bóyá ọlọ́run lè ní kí n
rí oko àwọn ọmọ ìyá so ọlọ́run ti mọ̀ wá gbogbo àwọn tí wọ́n ń rọbí lọ́wọ́ ọlọ́run jẹ́ ó bọ́ sí ọ̀run àwọn tó wà nínú oyún ọlọ́run dákun bá wa rọ̀ wọ́n bá wa sọ wọ́n láyọ̀ ọjọ́ tí ó bàjẹ́ àwọn tí wọ́n ń wojú ọlọ́run dákun bá wa dá wọn lò àwọn tí wọ́n súnmọ́ wa àtàwọn tí wọ́n jìnnà sí wa ọlọ́run bá gbogbo náwó tá a bá fẹ́ ná nínú Ramadan láti fi jíṣẹ́ ọlọ́run lórí nǹkan àfibánisọ̀rọ̀ ní o tàbí kámẹ́rà ní o tàbí yóò tí bá jẹ́ ní ọlọ́run dákun má fi wọ́n wa àfẹ́ máa ra dísù lọ́tún ní máa ra lọ́sì ní ọlọ́run dákun má fi wọ́n wa kò ṣíjú àánú wa kò ṣe dáadáa fún wa Allahumma anta al-awwal wa anta al-akhir Allahumma kun ma'ana shafiqan wa rahima bi rahmatika ya arhamar rahimin Allahumma kun ma'ana shafiqan wa rahima wa la takilna ila anfusina tarfata 'aynin alayka tawakkalna wa ilayka anabna wa ilayka al-masir بأك يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين اللهم إنا نسألك معجبات رحمتك وعزائم مغفرتك والسلامة من كل إثم والغنيمة من كل بر لا تدع لنا ذنبا إلا غفرته ولا هما إلا فرجته ولا دينا إلا قضيته ولا حاجة من حوائج الدنيا والآخرة إلا قضيتها يا أرحم الراحمين الفاتحة بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إن شاء الله ìrìn àjò wa sílùú Òṣogbo yẹn pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run a padà fúnra wa rí gbogbo iṣẹ́ Ọlọ́run tó Ọlọ́run ọba ṣe ń bẹ Ọlọ́run sì bá wa kọ́ ti wala hawla wala quwwata illa billah subhana rabbik rabbil izzati amma yasifun وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته Adama, Alilori, Adama,